Hallelujah. Hallelujah. Nothing is just technical issue. Hallelujah. 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 Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ ọlá Jésù. Ọlọ́run ìjìnlẹ̀ fi agbé ọ̀gá fún àkókò yìí tó fún wa lẹ́ẹ̀kan sí. Láti tọ̀ wá, láti wá síwájú wọ Ọlọ́run. Bàbá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbà yín wa. Ìwọ la tọ̀ wá, ìwọ la gbẹ́kẹ̀lé, ìwọ la wojú ẹ láàárọ̀ yìí. Ó ní èmi ó gbójú mi sórí òkè wọn ni. Níbo ìrànlọ́wọ́ ti wá o. Ìwọ lolùrànlọ́wọ́ ńlá, ìwọ láṣeyọrí, ìwọ lóhun gbogbo nínú gbogbo, ìwọ lágbára fún wa. Ìwọ ni ìrànlọ́wọ́ fún wa lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Lónìí Olúwa ràn án lọ́wọ́, Olúwa bú jáde, Olúwa nawọ́ agbára rẹ̀, Olúwa nawọ́ ìṣẹ́gun rẹ̀, Olúwa nawọ́ ògo rẹ̀, Olúwa nawọ́ ẹwà rẹ̀. Jẹ́ a rí ọ lónìí, jẹ́ a rí ògo rẹ̀. Bàbá ṣe ìyanu ńlá, múnú àwọn èèyàn rẹ̀ dùn. Jẹ́ kí orúkọ rẹ̀ kó di gbígbéga láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa láàárọ̀ yìí o. Ọba tó fún wa lórí ọ̀fẹ́ ńlá, oore ọ̀fẹ́ ńlá kúrí gbà níwájú Ọlọ́run. Òun ló ń pa á mọ́, òun ló lè pèsè fún wa, òun lálábò wa, òun lágbára fún wa, òun ní ìrànlọ́wọ́ wa. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá èyí tó fún wa láàárọ̀ yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù mọ̀ ṣeun o. Ìwọ agbára wa. Ẹ ká dúpẹ́ fún ìyanu rẹ̀, ẹ ká dúpẹ́ fún ògo rẹ̀, ẹ ká dúpẹ́ fún ẹwà rẹ̀. Pé Ọlọ́run Ísírẹ́lì ó mọ̀ ṣeun lórí ayé mi gbogbo, lórí ayé àwọn ọmọ mi ó mọ̀ ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, ọba tó dojú tì wá, ọba tó dojú tì ayé wa, ọba tó ń pa á mọ́, ọba tó ń dá wa sí, ọba tó ń fi ire gbogbo fún wa ní gbogbo ọ̀nà. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé ó máa ṣeun o. Ẹlẹ́dàá mi ó máa ṣeun, Ọlọ́run mi ó máa ṣeun, alágbára ní Síónì ó máa ṣeun, olùrànlọ́wọ́ mi gbogbo ó máa ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé ó ṣe o, ó ṣe gbogbo ọ̀nà fún ọ, ó jẹ́ agbára fún ọ, ó jẹ́ bí ìsádi, ó jẹ́ bí ìrànlọ́wọ́. Ẹ kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ṣe. Ọlọ́run Ísírẹ́lì ó ṣe. Ọba tó pọ̀ nígbà tí agbára ó máa ṣe, ọba tó ní gbogbo agbára lọ́wọ́ ó ṣe. Jésù máa ṣe lórí ayé mi gbogbo, lórí ọ̀nà mi gbogbo ó máa ṣe. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí láàárọ̀ yìí bí Jésù ṣe. Gbogbo ọ̀gá mo yàn lógo, gbogbo ògo fún ọ, tí gbogbo agbára àti gbogbo ńlá ń bẹ àti gbogbo èyí tí ẹ ló jẹ́. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù ṣeun. Ọlọ́run Ísírẹ́lì ó máa ṣeun, Ẹlẹ́dàá mi ó máa ṣeun. Ọba tó ń kọ́ mi yọ ní gbogbo, ọba tó ń pa mí mọ́, tó ń dá mi sí. Dúpẹ́ lọ́wọ́ Jésù, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí. Ó bá fi gbogbo ọkàn rẹ dúpẹ́. Dúpẹ́ ọba tó ń yọ ọ́nú gbogbo, ewu òru ńkọ́, ewu ọ̀sán ńkọ́. Ọba tí òjò olulẹ̀, ọba tí òjò ń gbé ọ̀gbìn. Jésù ṣeun. Ẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fi gbogbo ẹ̀ kó fẹ̀mí ìmoore hàn níwájú rẹ̀ sẹ́. Ẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fẹ̀mí ìmoore hàn níwájú rẹ̀ sẹ́ pé Ọlọ́run ó máa ṣeun o. Ó ṣeun fún mi bàbá. Ó ṣeun lórí ayé mi Ọlọ́run mi. Ó ṣeun tó pọ̀ nígbà tẹ́gbàrà. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Jésù ó máa ṣeun o.
dúpẹ́ lọ́wọ́ Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ṣe. Jésù ló lágbára àtògo lórí ayé wa o. Jésù ló lágbára ọba títí láéláé. Jésù ló lágbára àtògo. Jésù ló lágbára ọba títí láéláé. Jésù ló lágbára àtògo lórí ayé wa o. Jésù ló lágbára ọba títí ló lágbára ṣe o. Jésù ló lágbára àtògo. Jésù ló lágbára ọba títí ló lágbára. Jésù ló lágbára àtògo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ló lágbára ọba títí ló lágbára ṣe o. Jésù yóò lágbára àtògo. Bàbá Jésù ló lágbára ọba títí bàbá Jésù ló lágbára àtògo. Jésù ló lágbára ọba títí ẹ bá mi gbé Jésù ga. Ẹ bá mi gbé Jésù ga. Alágbára ó ṣé bàbá. Alágbára ó ṣé bàbá. Ẹ bá mi gbé sá Jésù ga. Wọ́wọ́ rẹ gbé Jésù ga. Kábíyèsí alágbára ó ṣé bàbá. Alágbára ó ṣé bàbá. Alágbára ó ṣé bàbá. Alágbára ó ṣé bàbá. Fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù mà ṣe o. Dúpẹ́ lẹ́rù ní ògo yá ẹlẹ́rù ní ògo yá o. Ṣé o bàbá? Ṣé o ẹlẹ́rù ní
adúpẹ́ ooo ṣé o bàbá ṣé o bàbá bàbá dúpẹ́ lọ́wọ́ Jésù láàárọ̀ yìí bẹ́ẹ̀ kó gbé Jésù ga bẹ́ẹ̀ kó yin Ọlọ́run rẹ lógo ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ lórí ayé rẹ ọba tí ò fi ọ́ sílẹ̀ fún ìtìjú ọba tí ò fi ọ́ lẹ̀ fún ẹ̀gàn ayéṣẹ́ bọ́lọ́run mọ̀ ṣeun ò dójú tì mí ò jẹ́ káyé bèrè pé Ọlọ́run rẹ dà Ọlọ́run mọ̀ ṣeun bẹ́ẹ̀ kó gbé Jésù ga kó yin lógo bọ́lọ́run mọ̀ ṣeun ó ṣeun gbogbo ọ̀nà mi ó ṣe lórí ayé mi ó ṣe lórí iṣẹ́ mi gbogbo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ ọba tó lágbára lórí ayé ọba tó lágbára ní gbogbo ọ̀nà pàrọ̀wátá lórí ọ̀nà rẹ lórí ayé àwọn ọmọ rẹ pé Jésù mọ̀ ṣeun gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa sọ fún Ọlọ́run tá a rí bí mo ti ṣẹ̀ sí ọ ẹ̀mí mọ́ dáríjì mi rẹ kò gbàdúrà sẹ́ bá bí mo ti ṣẹ̀ sí ọ Ọlọ́run dáríjì mi ẹ kò béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ Ọlọ́run ká lè bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀ kò sọ yóò dáríjì ọ́ nígbà tí yẹn bá mọ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ láti ronú padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo ẹ ká sọ fún Ọlọ́run bá mo ti ṣẹ̀ sí ìwọ Ọlọ́run Olúwa dáríjì mi ẹ̀ṣẹ̀ mi má jò dènà àdúrà mi sẹ́ orúkọ Jésù dáadáa ẹ̀ṣẹ̀ mi má jò dènà àdúrà mi ẹ̀ṣẹ̀ mi má jò já mi kulẹ̀ Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí n rí àánú rẹ gbà ẹ kó porúkọ Jésù Ọlọ́run tó pọ̀ nípa ti agbára àánú Ọlọ́run bí ayé mi wò lónìí Olúwa fi àánú rẹ wá ayé mi rí Olúwa fi àánú rẹ fún ayé mi porúkọ Jésù kó béèrè fún àánú gbogbo àṣídédé níwájú Ọlọ́run lórúkọ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ẹ́ orúkọ Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ àṣídé mi gbogbo kó o ṣàánú fún mi gbàdúrà sẹ́ gbàdúrà kó sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀ Olúwa sọ mí di ènìyàn ọ̀tọ̀ Olúwa sọ mí di ènìyàn ọ̀tọ̀ ẹ kò sí bó ṣe lè burú jù ẹ tọ́lọ́run ò ṣẹ̀ṣẹ̀ tọ́lọ́run ò lè gbà ó tó bá lè mú Pọ́ọ̀lù tó gbà á tó bá lè mú tó gbà Sọ́ọ̀lù tó sọ di Pọ́ọ̀lù ta ni kò lè yí padà ó yá lórúkọ Jésù ó yá wọnú ọkàn mi wá gbàdúrà wọnú ọkàn mi wá Olúwa fi ọkàn mi ṣe ibùgbé Olúwa fi ayé mi ṣe ibùgbé bẹ́ẹ̀ kó porúkọ Jésù Olúwa fi ọkàn mi ṣe ibùgbé Olúwa fi ayé mi ṣe ibùgbé ẹ̀mọ́ wọnú ọkàn mi ẹ̀mọ́ wọnú ọkàn yìí wá ẹ̀mọ́ wọnú ọkàn mi porúkọ Jésù sẹ́ ẹ̀mí Ọlọ́run wọnú ọkàn mi ní orúkọ Jésù ó yá wọlé wá ó yá wọlé wá porúkọ Jésù ẹ̀mọ́ wọlé wá ẹ̀mọ́ sọ̀kalẹ̀ wá ó yá wọnú ọkàn mi wá orúkọ Jésù máa bọ̀ kíá orúkọ Jésù máa bọ̀ kíá ẹ̀mọ́ máa bọ̀ ní agbára rẹ̀ ẹ̀mọ́ máa bọ̀ ní ògo rẹ̀ ẹ̀mọ́ máa bọ̀ ní ẹwà rẹ̀ orúkọ Jésù kí ẹ̀mọ́ kó máa bọ̀ ní ògo rẹ̀ kó máa bọ̀ ní ẹwà rẹ̀ ní ayé rẹ̀ lónìí kó fi ọkàn rẹ̀ ṣe ibùgbé kó fi ayé rẹ̀ ṣe ibùgbé kó fi iṣẹ́ rẹ̀ ṣe ibùgbé orúkọ Jésù ẹ̀mọ́ máa bọ̀ ẹ̀mí Ọlọ́run máa bọ̀ wá orúkọ Jésù ó yá fa ayé mi ṣe ibùgbé fi ọkàn mi ṣe ibùgbé mo ṣe ọkàn mi páyà fún ìwọ Ọlọ́run Olúwa fi ọkàn mi ṣe ibùgbé ẹ̀mọ́ wọnú mi wá béèrè fún agbára ńlá béèrè fún agbára béèrè fún agbára ẹ̀mọ́ tí wọnú ayé ẹni èyí tó ń tó ayé ẹni ṣe agbára ẹ̀mọ́ tí wọnú ayé ẹni èyí tí ń yí ayé ẹni padà orúkọ Jésù agbára ẹ̀mọ́ kó wọlé wá kó wọnú ayé rẹ lónìí kó wọnú iṣẹ́ rẹ lónìí kó wọnú ayé ọmọ rẹ lónìí ò bá béèrè fún agbára náà agbára ńlá tó mú ẹ̀ṣọ́ oríire agbára tó mú ayé ẹni lu àlùyọ agbára tí ń ṣèfẹ́ Ọlọ́run agbára tí ń tẹríba fún Ọlọ́run
èèyàn ò lè dá nìkan ṣe. Òun náà ló sọ pé ó gba agbára ní ìgbà tí ẹ̀mọ́ bá balẹ̀ ọ́. Ò bá béèrè fún agbára ńlá yìí, kágbára náà kó wọnú ayé rẹ lọ. Agbára ẹ̀mọ́ wọnú ayé mi, kó lé ogun, kó bà ogun jẹ́ ní orúkọ Jésù. Agbára ẹ̀mọ́ wọnú ayé mi, kó sọ mí dalágbára lónìí, kí ayé mi lè ṣe rere. Orúkọ Jésù, kí ẹ̀mí mọ́ kó wọlé wá. Màyíra àtàyàbà. Agbára ẹ̀mọ́ wọnú ayé mi, ó wọnú ayé Pétérù o, ó wọnú ayé Pétérù, ó yí ayé rẹ̀ padà. Ojú ènìyàn ó dalágbára ní orúkọ Jésù. Agbára ẹ̀mọ́ wọnú ayé mi, likali asatira gadabo. Gbàdúrà agbára ẹ̀mọ́ wọnú ayé mi, kó tú orí mi ṣe. Orúkọ Jésù sẹ́, kí agbára ẹ̀mọ́ kó wọnú ayé rẹ, kó lè ṣe láyé. Agbára ẹ̀mọ́ wọnú ayé mi, ní orúkọ Jésù wọnú ọkàn mi sẹ́, wọnú ayé àwọn ọmọ mi. Let Holy Spirit come upon you. Let Holy Spirit enter into your life. Agbára ẹ̀mọ́ wọnú ayé mi, kó mú mi ṣe láyé. Mo fọ ohùn rere jáde orúkọ Jésù. Mo fọ ohùn rere jáde ní 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 orúkọ Jésù. Mo fọ ohùn rere jáde orúkọ Jésù sẹ́. Agbára ẹ̀mọ́ wọnú ayé mi, kó mo fọ ohùn rere jáde. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Orúkọ Jésù, Ọlọ́run mo sátọ̀ wá lónìí. Òun èèyàn bá ń gbàdúrà, dàmí ó lọ bá Ọlọ́run ni. Olúwa mo sátọ̀ wá lónìí. Olúwa ṣe ayé mi lóore. Olúwa mo sátọ̀ wá lónìí, ṣe àtúnṣe nínú ayé mi. Gbà tí èèyàn bá wa mọ́tò, gbà mí gbé lọ sọ́dọ̀ mẹkáníìkì bí kò ṣe àtúnṣe. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe jẹ́. Ọlọ́run ló ṣẹ̀dá èèyàn. Èèyàn máa lọ ń bá Ọlọ́run fún àtúnṣe ni. Gbogbo ohun tí ò dá bẹ́ẹ̀, gbogbo ohun tí ò fi síbẹ̀, Sátánì, ohun tí Ọlọ́run ò dá sínú ayé èèyàn ló máa ń fi bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run ò kọ mọ́ ni ó fẹ́ kọ mọ́ ènìyàn. Òun lọ rẹ pé gbogbo ohun tá a ti kọ, èyí tó lòdì sí wa, pé òun kọ́ ló kọ́, ohun tá a ti kọ, èyí tó lòdì sí wa. Orúkọ Jésù sẹ́, Ọlọ́run mo sátọ̀ wá láàárọ̀ yìí. Olúwa ṣàtúnṣe nínú ayé mi. Olúwa mo sátọ̀ wá lọ́sàn yìí, lẹ́pọ̀ lọ́sàn ló wà. Olúwa ṣe àtúnṣe nínú ayé mi. Olúwa mo sátọ̀ wá ní ìní. Ẹ̀mí mímọ́ ṣe àtúnṣe lórí ayé mi sẹ́. Ọwọ́ àtúnṣe agbára Ọlọ́run kó wọnú ọ̀rọ̀ mi lọ́wọ́. Bẹ́ẹ̀ kó ṣàtúnṣe. Bẹ́ẹ̀ kó ṣàtúnṣe kó yí ayé mi padà. Bẹ́ẹ̀ kó ṣàtúnṣe kó ṣe ayé mi lóore. Bẹ́ẹ̀ kó ṣàtúnṣe kó múnú mi dùn. Bẹ́ẹ̀ kó ṣàtúnṣe kó ayé mi kó gbójú tù ú. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù mi tó wà sẹ́. Ọlọ́run mo gbé ayé mi tọ̀ wá. Ó yá ṣe àtúnṣe. Wọ́n ti pé o tún fẹ́ mú ayé yẹn wọ 2018 o. Kó tó kẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ọjọ́ kọ́ṣù tó parí. O tún bọ́ sínú ọjọ́ mi. Ayé yẹn láti jáde kúrò nínú ìyà ni. Ayé yẹn láti jáde kúrò nínú òṣì ni. Kí ìṣeré kó lè bọ́ ọ. Orúkọ Jésù, ẹ̀mọ́ ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ mi sẹ́. Orúkọ Jésù, Olúwa ṣe àtúnṣe nínú ayé mi. Gbogbo tí n lè ṣe, ẹ̀mọ́ ṣe fún mi. Gbogbo tí n lè parí, ẹ̀mọ́ parí rẹ̀. Gbogbo tí n lè dáwọ́lé, ẹ̀mọ́ dáwọ́lé. Orúkọ Jésù, ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ ṣàtúnṣe ńlá lórí ọ̀rọ̀ mi sẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe. Ayé ọmọ mi ń fẹ́, ìrìn àjò mi ń fẹ́. Ó bá porúkọ Jésù kan ṣe àtúnṣe nínú ayé rẹ lónìí. Ẹ̀mọ́ ṣe àtúnṣe lórí ayé mi. Ẹ̀mọ́ bẹ́ẹ̀ kó ṣe àtúnṣe nínú ọ̀rọ̀ mi sẹ́. Bẹ́ẹ̀ kó ṣe àtúnṣe nínú ilé mi. Orúkọ Jésù, ó yá ṣe sẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Orí mi ń fẹ́ àtúnṣe o bàbá. Kí ló lè dé lọ́nà? Olúwa ṣe máa ṣe. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Orí mi ń fẹ́ àtúnṣe o bàbá. Iṣẹ́ mi ń fẹ́ àtúnṣe o. Kí ló lè dé lọ́nà? Olúwa pa
o bàbá. Ayé mi ń fẹ́ àtúnṣe o bàbá. Kí ló lè dé lọ́nà Olúwa ṣe máa ṣe. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Bóyá bèrè fún ṣé kí ló lè dé lọ́nà Olúwa pa máa rẹ̀. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló lè dé lọ́nà Olúwa ṣe máa ṣe. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Bóyá bèrè fún orí mi ń fẹ́ àtúnṣe o bàbá. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló lè dé lọ́nà Olúwa ṣe máa ṣe. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Ìgbéga dé fún gbogbo ogun ayé mi kàdé. Ìgbéga dé fún gbogbo ìyanu lára mi. Ìdè bí alágbára gbogbo ogun ayé mi kàdé. Ajá lágbára lè dènà máa kókó rẹ̀ ní jùlọ. Ìyanu lára mi káyé máa ké wọ gbogbo ojúlé. Ìyanu lára mi kẹ́bí máa ké wọ gbogbo óyá. Ìyanu lára mi káyé máa ké wọ gbogbo óyá sẹ́. Ìyanu lára mi káyé máa ké wọ gbogbo óyá sẹ́. Ìyanu lára mi kẹ́bí máa ké wọ gbogbo ojúlé. Ìyanu lára mi káyé máa ké wọ gbogbo ojúlé. Ìyanu lára mi káyé máa ké wọ gbogbo óyá sẹ́. Káyé máa ké wọ gbogbo ojúlé. Ìyanu lára mi káyé máa ké wọ gbogbo ojúlé. Orúkọ Jésù, ẹ yóò gbọ́n ọ̀run ẹ dìde sí ọ̀rọ̀ ayé mi sẹ́. Ẹ mú ìyàtọ̀ sí kúrò, ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ àmì. Ẹ kó orúkọ Jésù kí ogun ọ̀run kó ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ rẹ sẹ́. Ó yẹ ṣàtúnṣe ńlá nú ayé mi sẹ́. Ilé ògbúlọ̀ tún bẹ́ẹ̀ kọjá oṣù yìí. Ìdíwọ́ àti ìdènà kò gbúdọ̀ bẹ́ẹ̀ kọjá. Àṣetì kò gbúdọ̀ báyé rẹ kọjá. Àmúbọ̀ ò gbúdọ̀ báyé rẹ kọjá nínú oṣù yìí. Ó yẹ ẹ̀yin ogun ọ̀run ẹ ṣàtúnṣe gbogbo ibi tó kù sí lórí ọ̀rọ̀ mi. Gbogbo tí mi fẹ́ èyí tí ń bẹnu ayé mi o. Gbogbo tí mi dìbò fún èyí tí ń ṣèjọba. Orúkọ Jésù sẹ́. Àní gbogbo tí ò ṣe tó dìbò fún èyí tí ń ṣe ìjọba lórí ayé rẹ. Gbogbo tó dìbò fún èyí tí ń ṣe ìjọba lórí ayé àwọn ọmọ rẹ. Ó yẹ ẹ̀mọ́ lórúkọ Jésù. Ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. Ẹ̀mọ́ lórúkọ Jésù ṣàtúnṣe ńlá. Gbogbo ipá tí ń jọba lórí ayé mi sẹ́. Èyí tí ń dààmú ọkàn mi, èyí tí ń dààmú ayé mi o. Èyí tí ń dààmú iṣẹ́ mi, tí ń dààmú ayé àwọn ọmọ mi. Gbogbo tí ń dààmú ìrìn àjò mi. Gbogbo tí ò fọkàn rẹ balẹ̀, gbogbo tí ò múnú rẹ dùn. Èyí tí ń ṣe ìjọba. Gbogbo tí ò jẹ́ láyọ̀. Gbogbo tí ò jẹ́ kí inú mi dùn. Èyí tí ò jẹ́ kí n láyọ̀. Orúkọ Jésù ó yá ṣe àtúnṣe. Pé kí Ọlọ́run kó bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí ayé rẹ. Ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí ayé mi. Orúkọ Jésù dáadáa. Ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí ayé àwọn ọmọ mi. Orúkọ Jésù. Ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí ìrìn àjò mi sẹ́. O bá gbàdúrà pé kí Ọlọ́run kó bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí ayé rẹ. Gbogbo ìjọba òkùnkùn kó dasán. Gbogbo ìjọba àmúbọ́ kó dasán. Gbogbo ìjọba àṣetì kó dasán. Orúkọ Jésù. Ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí ayé mi sẹ́. Orúkọ Jésù. Kí ẹ̀mí Ọlọ́run kó bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí ayé rẹ. Olúwa bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá ni. Olúwa bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá ni lórí ayé àwọn ọmọ mi. Ẹ má bẹ̀rẹ̀ ìjọba òkùnkùn kó dasán. Ìwọ ìjọba àṣetì kó dasán. Ìwọ ìjọba àmúwọ́ dasán. Orúkọ Jésù. Ọlọ́run kó sọ di asán. Gbogbo agbára tí ń dààmú ayé rẹ. Gbogbo agbára tí ń dààmú ayé àwọn ọmọ rẹ. Gbogbo agbára tí ń dààmú iṣẹ́ rẹ. Gbogbo agbára tí ń dààmú ìrìn àjò rẹ. Níwájú mi kó dasán. Orúkọ Jésù. Iṣẹ́ agbára kó bẹ̀rẹ̀. Iṣẹ́ agbára kó bẹ̀rẹ̀. Iṣẹ́ agbára kó bẹ̀rẹ̀. Iṣẹ́ àtúnṣe kó bẹ̀rẹ̀. Iṣẹ́ àṣeyọrí kó bẹ̀rẹ̀. Ní orúkọ Jésù. Lórí ọ̀rọ̀ mi sẹ́. Olúwa bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ. Lórí ọ̀rọ̀ ayé mi. Olúwa bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ.
lórí ọ̀rọ̀ mi orúkọ Jésù ó dọ̀kọ́ ọlọ́run kó bẹ̀rẹ̀ àtúnṣe lákòwò náà ọ̀rọ̀ rẹ lọ olúwa ṣe àtúnṣe ńlá orúkọ Jésù olúwa ṣe àtúnṣe ńlá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ó porúkọ Jésù gbogbo agbára tí ń gbógun ti ayé mi o gbogbo èèyàn kàtà fi ṣọ́ ayé mi gbogbo èèyàn kàtó ní kó máa dọ̀nà mẹ́rú gbogbo èèyàn kàtó ní kó máa gbógun tì mí gbogbo agbára tí ò fẹ́ kí n ṣàṣeyọrí agbára kan ni gbogbo agbára tí ò fẹ́ kí n ṣàṣeyọrí gbogbo agbára tí ò fẹ́ kí n tẹ̀síwájú gbogbo májẹ̀mú tó ń jẹ ayé mi lógun ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ nínú ayé mi tó lòdì sí ìṣeré ayé mi sẹ́ ẹ̀yin ogun ọ̀run láàárọ̀ yìí ó yẹ ṣàtúnṣe rẹ̀ ó yẹ dá sí ẹ bá ogun wí ẹ bá ogun wí ẹ bá ogun wí ẹ bá ogun wí làkí àbàbò ṣàtàyàwá ó yẹ bá ogun wí ó yẹ bá ogun lórí ọ̀rọ̀ mi ó dọ̀ kó orí ìyanu rẹ ọ̀pọ̀lọpọ̀ ni mo gbàdúrà ó dọ̀ kọ́ ọlọ́run kó bá ogun wí gbogbo agbára tí ò fẹ́ kádùá gbà gbogbo agbára tí ò fẹ́ kí àdúrà gbà gbogbo agbára tí ò fẹ́ kí àdúrà gbà gbogbo agbára tí ò fẹ́ kí n rí ìyanu ògo rẹ gbogbo agbára tí ń jayé àwọn ọmọ mi lógun gbogbo agbára tí ń dènà rere tí ń dí ọ̀nà rere mọ́ mi every power working against you every power working against your life every power working against your home gbogbo agbára tí ò fẹ́ kí n rí ìṣeré gbogbo agbára tí ò fẹ́ kí n rí ohun ayọ̀ kan mọ́ porúkọ Jésù gbogbo agbára tí ò fẹ́ kí ìṣeré kó bá mi lọ́dún yìí ẹ̀yin ogun ọ̀run ẹ bá wí lórí ọ̀rọ̀ mi porúkọ Jésù ẹ bá ogun wí porúkọ Jésù dáadáa 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 ẹ bá ogun wí lórí ọ̀rọ̀ ayé mi ẹ gbé ogun mi porúkọ Jésù ẹ bá ogun wí ẹ gbé ogun mi porúkọ Jésù olúwa bá ogun wí olúwa gbé ogun mi porúkọ Jésù ẹ má bá ogun wí lórí ayé mi lónìí olúwa gbé ogun mi porúkọ Jésù ó yá bá ogun wí porúkọ Jésù olúwa gbé ogun mi porúkọ Jésù dáadáa olúwa bá ogun wí olúwa gbé ogun mi ní orúkọ Jésù lórí ọ̀rọ̀ ayé mi ẹ má bá ogun wí porúkọ Jésù olúwa gbé ogun mi gbógun ayé mi wí olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi sẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa iná wá ò wá jó wọn run àṣẹ tí ò gbúdọ̀ bá mi tún wọ 2018 ni o kò tẹ̀ gbúdọ̀ bá parí oṣù yìí iná wá ò wá jó wọn run ogun tí mo jà tí kò ṣẹ iná wá ò wá jó wọn run iná wá jó wọn run iná wá jó wọn run ogun tí mo jà tí kò ṣẹ iná wá jó wọn run iná wá jó wọn iná wá jó wọn ogun tí mo jà tí kò ṣẹ iná wá jó wọn iná wá ọwọ́ àṣetì kó kúrò iná wá ó yá gbàdúrà sẹ́ iná wá pé náà lọ́rùn ó yá sẹ́ iná wá jó wọn iná wá jó wọn iná wá jó wọn iná iná lórúkọ Jésù. Oya iná wá ogun àṣetì sá iná wá jó wọn iná wá jó wọn iná wá lórúkọ Jésù.
wá lórúkọ Jésù. Ó yá gbàdúrà. Ó yá jógun àṣetì sọnù sá. Iná wá jó wọn. Ogun tí mo jà. Iná wá ayé àbàbọ̀ sí kàtàyàrá. Iná wá jó wọn. Iná wá. Iná wá jó wọn. Iná wá jó wọn. Iná wá ó yá forúkọ Jésù. Lórúkọ Jésù ogun ayé kó ṣẹ. Iná wá jó wọn. Ogun àṣetì. Iná wá àìrọ́mọbí ó yá sá. Iná wá àìrọ́pò àìríṣẹ́ ó yá kí iná kójó. Iná wá iná Ọlọ́run wá jó wọn. Ó béèrè fún iná ni. Iná wá ó yá béèrè fún sáájú wọn. Iná wá jó wọn. Iná wá jó wọn. Orúkọ Jésù, Olúwa finá sí ogun ayé mi látòní lọ. Ẹ má finá sí ogun ayé mi. Ogun ayé mi tí ò jẹ́ kí n ṣàṣeyọrí. Ogun ayé mi tí ò jẹ́ kí n lu àlùyọ. Ogun ayé mi èèyàn kan bá ṣe ń kọrin yẹn pé ogun tí ń jà mí tí mi mọ̀. Ogun tí ń jà ayé mi tí mi ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan bá ń ṣe ẹlòmíì tí ò bá mọ̀. Tí nǹkan bá ń jà èèyàn tí ò bá mọ̀. Àti ṣẹ́gun nira o. Kí ló fẹ́ sọ kó tó o mọ̀ nǹkan kan. Òun kó mọ gbẹ̀lẹ́ Olúwa fàṣírí ogun ayé mi hàn mí. Ṣèbí nǹkan tí èèyàn bá mọ̀ lèèyàn ń gbọ́ bó ṣe máa dojú kọ. Tí èèyàn ń jẹ̀jà tí ò mọ bó ṣe máa jà. Èèyàn ń tafà tí ò mọ bí tó wọ́ ta sí. Èèyàn kan gbàdúrà ogun tí mi mọ̀ tí ń jà mí. Ogun tí mi mọ̀ tí ń yá ayé mi lẹ́nu. Ogun tí mi mọ̀ tí ń ṣayé mi báṣubàṣu. Ẹ̀yin ogun ọ̀run o. Ó yẹ bá ń finá sí lónìí. Orúkọ Jésù ẹ gbé ogun náà mẹ́ fún mi. Ẹ bá ogun náà wí lórí ayé mi sẹ́. Ogun tí mo jàjàjà tí ò ṣẹ́. Ogun tí mo ní kó lọ tí ò lọ. Ọwọ́ ẹni bí tí mo ní kó jáde lórí ayé mi tó lóun ò ní jáde. Ọwọ́ àṣetì mo ní kó jáde tó lóun ò ní jáde. Orúkọ Jésù Olúwa bá ogun náà wí. Ó dá kó ogun ayé rẹ kó wọlẹ̀. Ó dá kí ogun àṣetì kó wọlẹ̀. Ó dá kí ogun àmúbọ́ kó wọlẹ̀. Orúkọ Jésù ogun tí mo jàjàjà tí ò ṣẹ́. Ogun tí mo jàjàjà lórí ọmọ tí ò lọ. Orúkọ Jésù sẹ́. Ẹ̀yin ogun ọ̀run o. Ó yẹ bá ogun ìwí. Ẹ̀yin ogun ọ̀run o. Ó yẹ gbé ogun ìmí. Orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run o. Ẹ bá ogun ayé mi ìwí. Ẹ bá wíṣẹ́. Ọmọ Ọlọ́run gbàdúrà. Ọmọ Ọlọ́run porúkọ Jésù dáadáa. Ó porúkọ Jésù. Ó dá kí ogun àṣetì kó wọgbó. Porúkọ Jésù. Ó dá kí ogun àṣetì kó wọgbó. Porúkọ Jésù. Ó dá kí ogun àmúbọ́ kó wọgbó. Ó bá gbàdúrà pé kó má tún bá ẹwọ 2018. Gbogbo tí ò fẹ́ kó ṣeré. Gbogbo tí ò fẹ́ kó láyọ̀. Ó dá kọ́lọ́run kó mú mọ́lẹ̀ ní oṣù yìí. Ó dá kọ́lọ́run kó mú mọ́lẹ̀ ní oṣù yìí. Ó bá gbàdúrà. Ó dá kí Ọlọ́run kó mú mọ́lẹ̀ ní oṣù yìí. Ogun tí ò fẹ́ kí n ṣe láyé. Ogun tí ò fẹ́ kí n ran mi kó wọnú re lọ. Ogun tí ò fẹ́ kí àwọn ọmọ mi kó lù àlùyọ. Ó bá porúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run bá mú mọ́lẹ̀ ní oṣù yìí. Ẹ̀yin ogun ọ̀run bá mú mọ́lẹ̀ ní oṣù yìí. Nínú oṣù yìí ní kẹ́ bá mú mọ́lẹ̀. Ogun tí ò fẹ́ kí n lọ́nà àbáyọ láyé. Ogun tí ò fẹ́ kí n lọ́nà àbáyọ. Ó bá porúkọ Jésù. Ogun tí ò fẹ́ kó lọ́nà àbáyọ. Ogun tí ò fẹ́ kó ṣàṣeyọrí. Ogun tí ò fẹ́ kí n ṣàṣeyọrí. Ó bá porúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀rẹ́ bá ń bá wí. Ẹ bá ogun ayé mi wí. Ẹ bá ogun àṣetì wí lórí ọ̀rọ̀ mi. Ẹ bá ogun àmúbọ́ lórí ọ̀rọ̀ mi. Porúkọ Jésù. Ọ̀nà àbáyọ ń bẹ lọ́wọ́ Ọlọ́run o. Ó bá béèrè fún ọ̀nà àbáyọ ti ẹni. Ọ̀nà àbáyọ ń bẹ lọ́wọ́ Ọlọ́run o. Ó bá béèrè fún ọ̀nà àbáyọ ti ẹni. Má wò mìíràn o. Olódùmarè má wò mìíràn lọ́wọ́ ogun tó ju ayé mi lọ. Olúwa má wò mìíràn lọ́wọ́ agbára tí mi lè dààmú. Lórúkọ Jésù
má wò mí ràn lọ́wọ́ ìjà tí ilé dájà. Ò bá gbàdúrà, Olúwa bógun ìwí, ogun tí ń kó mi ní ire, ogun tí ń dènà rí ayé mi, ogun tí ò fẹ́ kí n láṣeyọrí, ogun tí ò fẹ́ kí n láṣeyọrí, porúkọ Jésù. Ogun tí ò fẹ́ kí n lo àlùyọ, porúkọ Jésù. Ogun tí ò fẹ́ kí n ṣe rere, ogun tí ò fẹ́ kí n débi ayọ̀ mi, àporúkọ Jésù. Ogun ń ja ayé yẹn o. Ò bá porúkọ Jésù, ogun tiẹ̀ kó ṣẹ́ lónìí, ogun mi ṣẹ́ lónìí, ogun mi ṣẹ́ lónìí, ogun mi ṣẹ́ lónìí, ogun mi ṣẹ́ lónìí, ní orúkọ Jésù. Porúkọ Jésù, ogun mi ṣẹ́ lónìí, ogun ayé mi wọlẹ̀, porúkọ Jésù. Ogun lórí ọmọ wọlẹ̀, lórúkọ Jésù. Porúkọ Jésù, ogun ayé mi wọlẹ̀, ní orúkọ Jésù. Gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá mi má jà fún mi, jà fún mi o. Jà fún mi o. Ó dá kó jà fún ọ. Bẹ́ẹ̀ kó porúkọ Olúwa jà fún mi. Ẹ má jà fún mi sẹ́. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. Ẹ má jà fún mi. Ẹ mọ Ọlọ́run jà fún ayé mi. Bẹ́ẹ̀ kó jà fún mi sẹ́. Olúwa jà fún mi kó gbà mí lọ́wọ́ agbára tó jù mí lọ yìí. Má wò mí ràn. Ò bá gbàdúrà dáadáa. Kọ́lọ́run má wo ayé rẹ̀ ń lọ. Olúwa jà fún mi lọ́wọ́ agbára tó jù mí lọ. Lọ́wọ́ ipò tí mo wà tí mi lè dààmú. Ẹ gbàdúrà lọ́wọ́ ohun tó o lè fàtúnṣe sí fún ara rẹ, ohun tó o lè dá nìkan ṣe. Ẹ má jà fún mi, ẹ má jà fún ayé mi, lọ́wọ́ ipò tí mi lè ṣe, lọ́wọ́ ohun tí mi lè dààmú yìí, lọ́wọ́ ohun tí mi lè dààmú, lọ́wọ́ ohun tí mi lè ṣàtúnṣe fún ara mi. Ọ̀pọ̀lọpọ̀ kí ló wá lè ṣe, àjọ tó ti ń ṣe ńkọ́, lọ́wọ́ agbá tí mi lè dààmú, lọ́wọ́ tí mi lè ṣàtúnṣe fún ara mi. Ẹ má dá sọ̀rọ̀ mi, ẹ gbà mí. Ó yẹ porúkọ Jésù kan gbọ́. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí lọ́wọ́ agbára tí ilé dààmú, lọ́wọ́ ipò tí mo wà tí mi lè ṣàtúnṣe fún ara mi. Ó yá gbà mí Ọlọ́run. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí, ẹ tú ayé mi ṣe. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí, ẹ tú orí ẹ̀mí ṣe. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí, ẹ tú ayé àwọn ọmọ mi ṣe. Porúkọ Jésù kó gun ọ̀run kó gbọ́, kó tú ayé rẹ ṣe lónìí. Ẹ gbà mí kẹ́ tú orí mi ṣe. Ẹ gbà mí kẹ́ tú ayé mi ṣe. Ẹ gbà mí kẹ́ tú ọ̀nà mi ṣe. Porúkọ Jésù kí ogun ọ̀run kó gba ayé rẹ, kó tú orí rẹ ṣe lónìí. Ó yẹ ẹ gbà mí kẹ́ tú orí mi ṣe. Ẹ gbà mí kẹ́ tú ọ̀nà mi ṣe. Ẹ gbà mí kẹ́ tú ayé mi ṣe. Lọ́wọ́ ogun alénimọ́dẹ̀ yìí, ní orúkọ Jésù ló wá gbà tó ní kí n máa mú àmúbọ́ yìí. Ò bá gbàdúrà kó fò rẹ lọ́lọ́run o. Ẹni tó dákẹ́ tiẹ̀ bá dákẹ́. Ló wá gbà tó ní kí n má láṣeyọrí yìí. Ló wá gbà tó ní mi ní géèyàn yìí. Ló wá gbà tó ní mi ní rọ́mọ bí yìí. Ló wá gbà tó lóun ò ní dẹ̀yìn, tó lóun ò ní fi mílẹ̀. Ó yẹ ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí, jẹ́ kí n rí tèmi ṣe sẹ́. Ẹ fàtúnṣe sí ọ̀rọ̀ mi sẹ́. Porúkọ Jésù. Ó yẹ gbà mí, porúkọ Jésù kó ogun ọ̀run kó gba ayé rẹ. Ó yẹ gbà mí, jẹ́ kí n látúnṣe náà ọdún ìṣẹ́. Ẹ yẹ kí n rọ́nà àbáyọ. Ẹ yẹ kí n rí tèmi ṣe. Porúkọ Jésù. Ẹ yẹ kí n rí tèmi ṣe. Porúkọ Jésù. Ó yẹ kí n rí tèmi ṣe. Porúkọ Jésù. Ẹ yẹ kí n rí tèmi ṣe. Ẹ yẹ kí n rí tèmi ṣe. Ẹ dá sí ọ̀rọ̀ ayé mi. Ẹ dá sí ọ̀rọ̀ ayé mi. Ẹ má jẹ́ ń bá lè lọ mọ́. Ọmọ Ọlọ́run ò bá gbàdúrà. Ẹ má jẹ́ ń bá lè lọ mọ́ lórí ayé mi mọ́ o. Ẹ má jẹ́ ń bá lè lọ mọ́ ẹ̀yin ogun ọ̀run. Porúkọ Jésù. Gbàdúrà sẹ́. Kọ́lọ́run má jẹ́ ó bá bó ṣe ń bá lọ mọ́. Ẹ má jẹ́ ń bá mo ṣe ń bá lọ ẹ̀ mọ́. Porúkọ Jésù. Eléyìí ò tẹ́ mi lọ́rùn. Olódùmarè eléyìí ò bá yé mi jọ. Eléyìí gan ò fògo fún orúkọ rẹ lórí ayé mi. Ò bá gbàdúrà. Ó dá kọ́lọ́run kó ṣàtúnṣe lórí ọ̀rọ̀ rẹ ṣẹ́. Ó yẹ ṣe ẹ̀yin ogun ọ̀run ẹ ṣe. Ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ mi, ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi. Ẹ ṣàtúnṣe lórí iṣẹ́ mi. Ẹ ṣàtúnṣe ní ọ̀nà mi ṣẹ́. Ó yẹ ṣàtúnṣe. Ẹ ṣàtúnṣe. Ẹ ṣàtúnṣe. Ẹ ṣàtúnṣe. Ẹ fọwọ́ àtúnṣe kan ayé mi lónìí. Ẹ fọwọ́ àtúnṣe kan ọ̀rọ̀ mi lónìí. Porúkọ Jésù. Ó dá kó ṣàtúnṣe lórí ọ̀rọ̀ rẹ ṣẹ́. Ẹ má bẹ̀rẹ̀ àtúnṣe.
lórí ayé mi, lórí ọ̀nà mi gbogbo. Ẹ kí n rí ọwọ́ àtúnṣe, ọwọ́ tó ju ọwọ́ lọ, ẹ nà sórí ọ̀rọ̀ mi. Orúkọ Jésù, ọwọ́ tó ju ọwọ́ lọ, ẹ nà sórí iṣẹ́ mi. Ọwọ́ tó ju ọwọ́ lọ, ọwọ́ tó ju ọwọ́ lọ, ọwọ́ tó ju ọwọ́ lọ, ẹ nà sórí ọ̀rọ̀ mi sẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Orúkọ Jésù sẹ́, ibi tó kù sínú ayé mi tí mi fẹ́, ẹ má kọjá lọ síbẹ̀ kó ṣàtúnṣe. Ó ti pẹ́ tó ti ń bá yí, ó ti pẹ́ tó ti ń bá bọ̀. Ẹ̀mí mọ́, ó ti pẹ́ tí mo ti ń bá kinní yìí, ó ti pẹ́ tí mi ti kò tẹ́ mi lọ́rùn, ó dẹ̀ wà ń bẹ̀. O fẹ́ ó fi bẹ̀ ṣẹlẹ̀, o fẹ́ rí ojú bẹ̀. Orúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run ẹ ṣàtúnṣe, ẹ̀yin ogun ọ̀run ẹ ṣàtúnṣe. Ó yẹ mú ọwọ́ èèyàn kúrò lórí ọ̀rọ̀ mi. Ẹ mú ọwọ́ èèyàn kúrò lórí ọ̀rọ̀ mi. Ọwọ́ èèyàn fún ibi ládàáda o, tó èèyàn náà ni ó rìn lọ́wọ́. Ọwọ́ èèyàn fún ibi, ọwọ́ èèyàn fún ibi, ọwọ́ èèyàn fún àṣetì, ọwọ́ èèyàn fún àmúbọ́. Ó yẹ mú kúrò lórí ọ̀rọ̀ mi sẹ́. Ó yẹ mú kúrò. Ẹ̀yin ogun ọ̀run ẹ mú kúrò. Ẹ mú ọwọ́ èèyàn kúrò fún ibi lórí ọ̀rọ̀ ayé mi, ẹ mú kúrò sẹ́. Ẹ má ẹ mú kúrò. Ọwọ́ èèyàn fún ibi ẹ mú kúrò. Ọwọ́ èèyàn fún ibi ẹ mú kúrò lórí ọ̀rọ̀ ayé mi. Ọwọ́ èèyàn fún ibi ẹ mú kúrò lórí ọ̀rọ̀ ayé mi sẹ́. Ọwọ́ èèyàn fún ibi ẹ mú kúrò. Ọwọ́ èèyàn fún àṣetì ẹ mú kúrò. Orúkọ Jésù kó mú kúrò lónìí. Ó dọ̀ kí ọwọ́ àṣetì kó kúrò lọ́rọ̀ rẹ sẹ́. Ó dọ̀ kí ọwọ́ àmúbọ́ kó kúrò nínú ayé rẹ. Ẹ má ṣàtúnṣe ńlá lórí ọ̀rọ̀ mi. Ẹ ṣàtúnṣe, ẹ ṣàtúnṣe, ẹ ṣàtúnṣe, ẹ ṣàtúnṣe, ẹ ṣàtúnṣe. Orúkọ Jésù kọ́lọ́run kó ṣe àtúnṣe. Ó yẹ ṣàtúnṣe. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Orúkọ Jésù, alágbára tí kìí gbọ́ kìí gbà, alágbára tí kìí gbọ́ tí kìí gbà, tó nípa àfijọ́nà kó ń fìyà jẹ mí. Alágbára tí kìí gbọ́ tí kìí gbà, alágbára tó lóun ò ní gbọ́ yẹn tó wọn ò ní gbà. Ọ̀pọ̀lọpọ̀ wọn á ti sọ pé kò síbi tó lè láyé. Lóòótọ́ gbà mí, Ọlọ́run ká sọ pé Ọlọ́run ká gbà mí tó bá sàtọ̀ á ní múra dáadáa ní o. Ìjà ilé o, kò ṣe fún Ọlọ́run, kò lé fún Ọlọ́run, kò fún èèyàn. Ìjà múra dáadáa ní o tí ì gbọ́ rí. Màmá ẹ múra dáadáa, ẹ múra kẹ́ gbàdúrà dáadáa. Torí ogun Ọlọ́run ká sọ pé múra kó lọ múra dáadáa ni. Àwọn ogun tó dìde yìí, ogun tí ò fẹ́ gbọ́ rèé o, ogun tí ò sì fẹ́ gbà rèé. Alágbára tí kìí gbọ́ tí kìí gbà, ìwọ ipá tí kìí gbọ́ tí kìí gbà lórí ọ̀rọ̀ ayé mi. Ẹ̀yin ogun ọ̀run ẹ bá mú lónìí, ẹ fún mi ní ìṣẹ́gun lórí rẹ̀. Orúkọ Jésù, ó dọ̀ kí ayé rẹ kó ní ìṣẹ́gun. Ó dọ̀ kí ayé ọmọ rẹ kó ní ìṣẹ́gun. Lọ́wọ́ agbára tí kìí gbọ́ tí kìí gbà, lọ́wọ́ agbára tí kìí gbọ́ tí kìí gbà. Orúkọ Jésù, lọ́wọ́ agbára tí kìí gbọ́ tí kìí gbà, lọ́wọ́ ìkà tí kìí gbọ́ tí kìí gbà, lọ́wọ́ ipá tí kò lóun ò ní gbọ́ tó lóun ò ní gbà lórí ọ̀rọ̀ mi, lọ́wọ́ májẹ̀mú tí kò gbọ́ tí kìí gbà lórí àwọn ayé àwọn ọmọ mi o. Orúkọ Jésù, ẹ̀yin ọmọ ogun ọ̀run ẹ fún mi ní ìṣẹ́gun lónìí. Lọ́wọ́ agbára tó lóun ò ní dẹ̀yìn yìí, lọ́wọ́ ìyànká ètò lé ẹ lójú ayé tó ń lọ lójú oorun. Ẹ ò kàyà bàbú sàkáàtà yàbá mòrú kàtàlì kẹ́pẹ̀lẹ́ ó sàtàlì yàbò. Ètò lé ẹ lójú ayé títí gbàtọ́ bá lé lójú ayé, sójú ayé ló ṣe rí. Má wọrí lójú oorun gangan àwọn tó ń bọ̀. Lọ́wọ́ agbára tí kìí gbọ́ tí kìí gbà, ẹ̀yin ogun rẹ fún mi ìṣẹ́gun lórí rẹ̀. Ọmọ Ọlọ́run ò bá béèrè ìṣẹ́gun lónìí, ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run o. Agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ń tú ẹyin sílẹ̀ láyé, ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ń tú ayé ẹni ṣe ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ń tú ayé ẹni ṣe ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ń já ayé ẹni gbà ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ń mú ayé ẹni borí ogun ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Lọ́wọ́ ogun tí kìí gbọ́ tí kìí gbà yìí, lọ́wọ́ ogun tó lóun ò ní gbọ́ tó lóun ò ní gbà yìí lórí ọ̀rọ̀ mi, lọ́wọ́ ogun tó lóun ò ní gbọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi. Orúkọ Jésù, ẹ̀mọ́ ẹ fún mi ìṣẹ́gun lórí rẹ̀ sẹ́. Ìṣẹ́gun mi kó dé lónìí, ìṣẹ́gun ayé mi kó wọlé,
Orúkọ Jésù, ó dá kí ìṣẹ́gun rẹ kó dé. Ló agbára tí kìí gbọ́ tí kìí gbà. Orúkọ Jésù, jẹ́ kí ìṣẹ́gun mi dé. Orúkọ Jésù, jẹ́ kí ìṣẹ́gun ayé mi dé. Orúkọ Jésù, jẹ́ kí ìṣẹ́gun ayé àwọn ọmọ mi dé. Orúkọ Jésù, jẹ́ kí ìṣẹ́gun mi dé. Orúkọ Jésù, Olúwa fún mi ní ìṣẹ́gun. Ló agbára yìí, Olúwa fún mi ní ìṣẹ́gun. Orúkọ Jésù, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Iná wa, mo ní kí iná Ọlọ́run kó jó. Ogun tó ò ní gbọ́ tó lówó ò ní gbà, mo ní kí iná kó jó. Orúkọ Jésù, túṣe ó túṣe. Onítúṣe ó túṣe. Gbogbo rí mi tọ́ wá o túṣe. Mo dáyé mi tọ́ ọ wá o túṣe. Orúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run, ẹ ṣàtúnṣe ńlá. Ayé mi ń fẹ́ àtúnṣe. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Orí mi ń fẹ́ àtúnṣe o bàbá. Kí ló léde? Ohun kankan tó ń dè lọ́nà yẹn gan fẹ́ kó sọ fún Ọlọ́run. Kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Wàá wo láàrẹ, wàá wo kò tó wà pé mo ju eléyìí lọ. Lóòótọ́ o sì ju bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ ojú kò tó wà lọ. Ojú bí tó wà lọ. Ohun tó ń ṣẹlẹ̀ yẹn kò tọ́ sí ọ. Ohun tó ń rí yẹn kò yẹ kó ṣẹlẹ̀. Kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Fẹ́ àtúnṣe o. Orí mi ń fẹ́ àtúnṣe o. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Orí mi ń fẹ́ àtúnṣe o. Iṣẹ́ mi ń fẹ́ àtúnṣe o. Kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Ẹ̀tọ́ fọ̀rọ̀ rẹ lọ. Ẹ̀tọ́ fọ̀rọ̀ ayé rẹ lọ. Ètò gbógun tì ọ́. Àtẹ tó sọ fún, àtẹ tó gbógun. Ọlọ́run kó mú wọn so. Ó yá, ìsinmi kó dé. Lórúkọ Jésù. Ibi tó fọ̀rọ̀ ẹ rọ̀ sí. Ẹ̀ńtọ́ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí ayé rẹ. Ayabara, líga àbàwò ṣàtàyàrá. Rẹ̀kẹ̀tẹ̀ ní àbàwò ṣìtẹ̀lẹ̀ gbogbo fàyà. Làndẹ́rẹ́ gbogbo fàyàrá. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Iṣẹ́ mi ń fẹ́ àtúnṣe o. Bàbá, kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló léde lọ́nà? Olúwa pa wọ́n rẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Ó yá, kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló léde lọ́nà? Olúwa ṣe máṣẹ́. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló léde lọ́nà? Olúwa mú kúrò. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Kí ló léde lọ́nà? Olúwa gbé àṣẹ. Ayé mi ń fẹ́ àtúnṣe o. Orúkọ jẹ́ bó wá gbá tó ní mi ìnírí ìyanu. Gbé páyàn tó ní mi ìnírí ìyanu sẹ́. Olúwa bá wí lórí ayé mi. Fẹ́ kó porúkọ Jésù dáadáa. Gbogbo ipá bá ṣe ń gbàdúrà mò ń rí ewúrẹ́. Ewúrẹ́ yìí ò tí ì yé mi o.
mo rí ewúrẹ́ brown ni brown ewúrẹ́ yẹn brown ni mò ń wo ewúrẹ́ yìí èmi tí mọ nǹkan tí lè jẹ́ ó porúkọ Jésù wá gbá tọ́ni mi ní rí ìyanu yàgàbà kúntàgàbà ló ń di ìyàwó sàtánìàbà gbogbo agbá tọ́ni mi ní rí ìyanu porúkọ Jésù Ọlọ́run ìyanu Ọlọ́run kọlù gbogbo agbá tọ́ni mi ní rí ìyanu ṣé táyé bá sọ fún yàn pé ò ní rí ìyanu tẹ́ni ò bá múra dáadáa kò dé rí o kò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu kọ́ leléyìí bẹ́ẹ̀ kó ọ̀rọ̀ ẹnu kọ́ ayé bá sọ pé èèyàn ò ní rí kò àwọn ò fẹnu lásán sọ àwọn ò sọ tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lásán o ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ mi bá sọ tán mi ń bọ́ ṣeré tó rẹ́rìn kẹ̀kẹ́kẹ́ àbúkọ orúkọ yẹ pé ẹ̀rọ ni ẹ pa kò ní rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ mi wà ọ̀rọ̀ lásán ló pè àwárí o wàdẹ́ o lọ múra dáadáa kó o gbà lásán ẹlòmíì ó ti wọnú nǹkan lọ orúkọ Jésù gbogbo agbá tó ní mi ní rí ìyanu mi gbogbo agbá tó ní mi ní ọdún yìí tó ń lọ nìyẹn kò gbọdọ̀ tó bọ́ mọ́ ẹ lọ́wọ́ gbogbo agbá tó ń fa àkókò ayé rẹ ṣòfò gbogbo agbá tó ń fi àkókò ògo ṣòfò lórí ayé rẹ sẹ́ gbogbo agbá tó ní mi ní rí ìyanu mi mo súdà kàtàyàbà bó tàyàbà ó yá lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ mú so fún mi lónìí ó dán kí n ṣàṣeyọrí ó dán kí n lu àlùyọ lórúkọ Jésù ó dán kí n ṣàṣeyọrí ó dán kí n lu àlùyọ ó dán kí n ṣe àṣeyọrí ó yá dídá ó dán kí n lu àlùyọ ọmọ Ọlọ́run gbàdúrà ó dán kí n ṣe àṣeyọrí ó dán kí ayé mi kó lu àlùyọ lórúkọ Jésù sẹ́ ó dán kó ṣe àṣeyọrí ó dán kó lu àlùyọ ó dán kó orí oríire ṣe ní orúkọ Jésù gbogbo agbá tó ń fi ayé yẹn ṣe yẹ̀yẹ́ gbogbo agbá tó di ayé mi mọ́wọ́ gbogbo agbá tí ò fẹ́ kí n rí ṣe rere gbogbo agbá tí ò fẹ́ kí ìgbà kó yí padà ó yá enough of living from paycheck to paycheck enough of struggling enough of shame enough of disappointment enough of stagnancy borúkọ Jésù ó dáadí dáadáa gbogbo ogun tó dó tì mí gbogbo ogun tó bá mi rìn àjò gbogbo ogun tó bá mi wọlé ọkọ gbogbo ogun tó bá mi lọ sẹ́nu ẹ̀kọ́ yẹn gbogbo ogun tó bẹ lọ sí skul yẹn tó fẹ́ kó ṣàṣeyọrí ayàbà kútàyàbà borúkọ Jésù gbogbo tó ní kó máa ṣe kó má lérè gbogbo tó ní kó lọ́mọ kó má jèrè wọn ó bá porúkọ Jésù ó yá abínú ẹni láyé porúkọ Jésù yàgàbà sítàyàbà gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa porúkọ Jésù tábàárí ohun tá a gbé sóríta mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ eré tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó mọ̀ pé mo máa ń rí pé and I know those that I know things again that you see at the T junction at the T junction àti tí mo kéré wọn bá ti lọ sí skul àárọ̀ wọn ti gbé kinní yẹn bẹ̀ lóru sẹ́ni tó lọ gbé ń bẹ̀ òun fi nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló fi gbé nǹkan bẹ̀ àbákọ́dédé jí lóru lára gbé nǹkan bẹ̀ gbẹ̀mí wàá bá oríṣiríṣi láàárọ̀ wàá bá ń bẹ̀ àwọn tó ń fòru ṣiṣẹ́ if they don't believe in it they will not do it I don't believe it will work but they believe in something bẹ́ẹ̀ ni ẹni tí ń ba ayé yẹn jẹ́ ẹni tó ń ba ayé ẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀ náà ṣe ó nídìí tí mo fi ń sọ̀rọ̀ yìí o torí ohun tí mò ń sọ̀rọ̀ yìí at the T junction lóríta mẹ́ta ìkòkò tá a bá gbé ìkòkò tó ń bẹ lóríta mẹ́ta ló ti orí ọ̀rọ̀ mi ìkòkò tí ń bẹ lóríta mẹ́ta sórí ìwọ tó bá sọ pé kò sáyé ìyẹn gẹ sáyé ń bẹ gangan kò sí gangan wọ́n ń ṣe lọ ẹni tó ń sọ yẹn wọ́n ń ṣe òun gangan bó ṣe ń sọ yẹn wọ́n ń ṣe kí ìyá rẹ̀ lè pẹ́ ni ọ̀rọ̀ bíbélì gangan tó gbójúlé tó dìbò fún kò ní kò sáyé ó ní ẹgbẹ́ gbogbo àmọ́ Ọlọ́run wọ̀ ó ní kò gbé wọ̀ ní sóni èmi ò mọ̀ tó ti fẹ́ rí tiẹ̀ èmi ò mọ̀ tó ti ẹ̀rọ abẹ́ kò sí kankan mi ò mọ̀ tó yẹn ti fẹ́ rí tiẹ̀ àbí kò yẹ bíbélì tá gbẹ́kẹ̀lé rè bíbélì tó fi Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run rí ṣùgbọ́n bíbélì ló fi Ọlọ́run hàn bíbélì tó fi Ọlọ́run hàn yẹn gan ó ní kò gbé wọ̀ ó ní ẹgbẹ́ gbogbo àmọ́ Ọlọ́run wọ̀ ó bí ni pé ọkàn èèyàn burú jáì ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ abọ́ rẹ́rìn
tó mọ bẹ̀rẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀rín ní rẹ́ o ṣùgbọ́n nǹkan míì ní sọ jáde ayabakuta yaba ó ṣàtàyàbá ohun tẹ́mi mọ̀ ni dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ lójú oorun ló ń nà yóò sì mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lójú ayé sóhun àìmọye ayabakuta yaba ó ṣàtàyàbá ọ̀pọ̀lọpọ̀ abá ti fẹ́ lọ bí ire wọ́n ti sọ pé o lè rí gbà mo ti lẹ́nìkan lẹ́yìn pé òun bá ti lálàá o ti wọ̀ pé kíní yẹn ti dófo nù o ṣe jẹ́ pálásán ní lálàá tó bá ti mọ̀ pé tó bá ti rí kíní yẹn pé o ní pé kíní yóò lè bọ́ sí láéláé ọjọ́ ológun yẹn máa ṣẹ́ tí ó máa jẹ́ kí nǹkan bọ́ sí fún ó porúkọ Jésù abárí ìkòkò tá a gbé ewúrẹ́ mo sì rí ewúrẹ́ yìí o ẹ sì fi yẹn lẹ̀ ìkòkò tá a gbé ṣé a gbé sóríta mẹ́ta nítorí tèmi má rò pé múvì ni òótọ́ ni mò ń sọ fún ọ ayaba ó ṣàtàyàbá abárí iṣẹ́ tá a ṣe nítorí tá a gbé nítorí tèmi tá a gbé bẹ́ẹ̀ ohunkóhun tá a bá ẹ má fọ́ dànù ó ní gbogbo tá a bá kọ́ tá a lòdì sí wa èyí láti kàn má gbélébùú ó yẹ ẹ̀yin ogun ọ̀run ẹ fọ́ ẹ jẹ́ kí ayé jáwọ́ lọ́rọ̀ mi èèyàn kan gbàdúrà o ẹ jẹ́ kí ẹni bí kó jáwọ́ lọ́rọ̀ mi èèyàn kan gbàdúrà orúkọ Jésù dáadáa ẹni tó sì súnmọ́ ẹ rèé orúkọ Jésù Olúwa ẹ jẹ́ kí ayé ẹ jẹ́ kí agbára òkùnkùn wọ́n jáwọ́ ní ọ̀rọ̀ mi èèyàn kan gbàdúrà ó yẹ jẹ́ kó jáwọ́ lọ́rọ̀ àwọn ọmọ mi ní orúkọ Jésù ẹ dàárín wọn rú ẹ tú agbo wọn ká orúkọ Jésù dáadáa ẹ̀mí mọ́ ẹ dàárín wọn rú ẹ tú agbo wọn ká ní orúkọ Jésù ẹ̀mí mọ́ ẹ dàárín wọn rú ẹ̀mí mọ́ ẹ tú agbo wọn ká gbogbo èèyàn kà tó dúró tó fọwọ́sowọ́pọ̀ ètò dúró fún ìṣubú ayé mi ètò dúró fún àṣetì ayé àwọn ọmọ mi ẹ̀yin ogun ọ̀run ẹ dàárín wọn rú ẹ tú agbo wọn ká orúkọ Jésù sẹ́ ẹ̀yin ogun ọ̀run o ẹ dàárín wọn rú ẹ tú agbo wọn ká orúkọ Jésù dáadáa àní orúkọ Jésù sẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ dàárín wọn rú ẹ tú agbo wọn ká gbogbo èèyàn tó dúró nítorí tèmi ohunkóhun tá a ti ṣe èyí tí ń ṣe ayé mi èyí tí ò múnú mi dùn èyí tí ò jẹ́ kí ayé mi tẹ̀síwájú orúkọ Jésù sẹ́ ẹ̀yin ogun ọ̀run o ó yẹ dàárín wọn rú ó yẹ tú agbo wọn ká ó yẹ dàárín wọn rú ó yẹ tú agbo wọn ká gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa bí Ọlọ́run ṣe tó bó ṣe lágbára tó bí Ọlọ́run ṣe ní agbára tó ní agbára tó pọ̀ tó kò sẹ́ni tó fún tẹ́pọ̀ òun ló ní ìgbà tó rí pé àwọn èèyàn wà ní ìṣọ̀kan òun gan wò pé kò sí nǹkan tó lè ṣe bẹ́ẹ̀ ni lọ́ka bíbélì rárá gbà tí Ọlọ́run rí pé wọ́n ní àwọn èèyàn yìí wọ́n wà ní ìṣọ̀kan gbogbo èèyàn tó wà ní ìṣọ̀kan lórí ayé ẹ̀pẹ́ ẹ jẹ́ kí tiẹ̀ bàjẹ́ ni o ẹ jẹ́ kí tiẹ̀ má ṣe ṣe ni o wọ́n sì fohùn ṣọ̀kan nǹkan tó tí èkejì ń rò nìkan náà rò lógún dílé bàbá ń rò àtogun ìyá ń rò àtogun ọ̀rẹ́ àtogun ládùúgbò tó ń rò pé ẹ má jẹ́ tí ẹ dá o ẹ bá tí ẹ jẹ́ ní o ẹ má jẹ́ ó ṣeé ṣe fún o ẹ tó wà ní ìṣọ̀kan ogun ìṣọ̀kan lè ogun Ọlọ́run gan ó gbé ìbà fún òun ló fi sọ pé tí ìwọ náà bá wà ní ogun o ní when two agree ohun tí méjì bá fohùn ṣọ̀kan o bọ̀ òun náà ka Bíbélì dá ó ní Matthew chapter 18 ó ní ohun tí méjì bá fohùn ṣọ̀kan ọ̀run gbẹ́gbọ́n wọn ní choice wọn ó gbé ilẹ̀ ni ó ti rí ìṣọ̀kan gbàtọ́ náà bá Sátánì sì mọ̀ yẹn dáadáa pé òun náà mọ principle yẹn pé ẹ̀jẹ̀ ogun lé ẹ bá ń ta fógun ìta o ó yẹ wá múra dáadáa fún ẹ wà ní ìṣọ̀kan pé ẹ jẹ́ kí n tún sá fún wọn ẹ má jò ó lọ o ẹ má jò ó lọ orúkọ Jésù sẹ́ àní ẹ̀yin ogun ọ̀run o Olúwa dàárín wọn Olúwa tú agbo wọn ká gbàtọ́lọ́wọ́ máa ṣe ni pé gbàtọ́lọ́wọ́ wò títí pé ogun ilé àwọn èèyàn yìí ìṣọ̀kan lọ́wà ó wá tó lò fún wọn pé ẹ má wọ mo rí pé ẹ wà ní ìṣọ̀kan ó dẹ̀ sọ pé nígbà tó wà ní ìṣọ̀kan ó ní kò sí ẹni pé a lè dá wọn dúró torí pé wọ́n wà ní ìṣọ̀kan they are in the same mind pé ẹ jẹ́ ká Ọlọ́run wá wò fún ẹ kí ni kí òun ṣe fún wọn Ọlọ́run wá ní ẹ jẹ́ ká lọ da èdè wọn rú ìgbà tí lè ń sọ A tí lè ń sọ B
ìgbà kí ló ń sọ kọ́tọ̀kọ́tọ̀ wo ni mo kọ́tọ̀kọ́tọ̀ wo ló ń sọ èmi ń sọ ìwọ ń sọ bí Ọlọ́run dàrí wọn rú olóòbá gbàdúrà ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń dàrí wọn rú ẹ tú àgbo wọn ká lórí ọ̀rọ̀ mi ẹ̀yin ogun ọ̀run o ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń dàgbò wọn rú ẹ tú wọn ká lórí ọ̀rọ̀ ayé mi àwọn èèyàn ìkà tó lóhùn ò ní gbà o àwọn èèyàn ìkà tó lóhùn ò ní gbọ́ àwọn èèyàn ìkà tó lóhùn ò ní gbà àwọn èèyàn kan tó àǹtí mo mọ̀ pé wà ń bẹ̀ I see that you are there wẹ́kẹ̀ka Genesis chapter 11 Genesis chapter 11 verse 7 Genesis chapter 11 verse 7 no you can ẹ̀ka láti 5 Genesis chapter 11 verse 5 to 9 ẹ gbọ́ dáadáa o ọ̀rọ̀ Ọlọ́run rẹ o Olúwa sọ̀kalẹ̀ wá ìwó ìlú àti ilé ìṣọ̀nà wọn tí àwọn ọmọ ènìyàn kọ́ Olúwa sì wí pé kíyèsí ọ̀kan ni àwọn ènìyàn èdè kan ni gbogbo wọn ní èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ìjẹ́ nísinsìnyí kò sí ohun tí a ó lè gbà lọ́wọ́ wọn tí wọ́n ti rò láti ṣe ẹ wá ná ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ kí a dà wọ́n ní èdè rú níbẹ̀ kí wọn kí ó má ṣe gbédè ara wọn mọ́ bẹ́ẹ̀ ni Olúwa tú wọn ká láti ibẹ̀ lọ sí orí ilẹ̀ gbogbo wọ́n sì ṣíwọ́ ìlú tí wọ́n ń tẹ̀dó nítorí náà ni a pè orúkọ ìlú náà ní Bábélì nítorí ibẹ̀ ni Olúwa gbà dá èdè aráyé rú láti ibẹ̀ lọ Olúwa sì tú wọn ká kiri sí orí ilẹ̀ gbogbo. Hallelujah. Thank you very much. N fẹ́ kó ohun tọ́lọ́run lò láti ṣẹ́gun náà ni kí wọ́n náà lò àárọ̀ yìí àní Olúwa bá mi tú wọn ká Olúwa dá èdè wọn rú Olúwa tú wọn ká má jọ ń gbọ́ya wọn mọ́ ogun tó fi ń ṣọ́ ẹ nílùú òyìnbó tó wà yẹn ogun létí ń ṣọ́ tó ń fún tàwọn ti Nàìjíríà ní information ó ti fẹ́ lọ o àwọn ọmọ ẹ̀ nìyẹn o ẹ̀ tún lọ ẹ lọ dènà wọn o ẹ̀ ọ̀yá ẹ̀yin ogun ọ̀run o ó yá tú wọn ká dèdè wọn rú orúkọ Jésù Olúwa tú wọn ká láàárọ̀ yìí kó da èdè wọn rú orúkọ Jésù Olúwa tú wọn ká ní àárọ̀ yìí Olúwa dèdè wọn rú ẹ̀ńtà fi ń ṣọ́ ayé mi fún ibi ẹ̀ńtà fi ń ṣọ́ ayé mi fún àṣetì ẹ̀ńtà fi ń ṣọ́ ayé mi fún àmúbọ́ mo wá gbà tí ò fẹ́ kí n ṣeré the power working against you working against your life gbogbo agbára tó fẹ́ kó o dìde fún rere láyé orúkọ Jésù gbogbo agbára tí ò fẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀ gbogbo agbára tí ò fẹ́ kí n ní àlùyọ gbogbo èèyàn ìkà tó gbógun tì mí níbo lógun ti wá níbo ni ìjà ti wá ta ló ṣẹ̀ ta ni ń bínú ayé rẹ wáyà pàwọ́dì síra kálíà ọ̀yá ẹ̀yin ogun ọ̀run o ó yẹ dìde ó yẹ jẹnu agbára yín lónìí ó yẹ tú wọn ká màtídà kí làbàkúta yàbá ó yẹ dèdè wọn rú gbogbo èèyàn tó fọwọ́sowọ́pọ̀ pé àníre ò ní jáde gbogbo agbára tó fọwọ́sowọ́pọ̀ ó yẹ tú wọn ká kẹ́ dèdè wọn rú orúkọ Jésù Olúwa tú wọn ká dà èdè wọn rú Olúwa tú wọn ká dà èdè wọn rú orúkọ Jésù Olúwa tú wọn ká bà iṣẹ́ wọn jẹ́ orúkọ Jésù àwọn èèyàn ìkà àwọn ẹni bí ayé ní orúkọ Jésù àwọn ènìyàn ẹ̀jẹ̀ ní orúkọ Jésù ìtọ́lọ́wọ́ ò ní gbọ́ ìtọ́lọ́wọ́ ń gbọ́ tọ́lọ́wọ́ ń jà tọ́lọ́wọ́ ń pẹ́ ìjà níṣẹ́ pé kí n fò kí n nìṣó pídà yàbá ó ta yàbá gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ìbínú ayé Paul tí gbogbo wa ń sọ àwọn kan náà pinnu ọkàn rẹ̀ pé ó tí o wọ́n tó fira wọn sínú àwẹ̀ wọ́n fẹ́ kó o múra sọ̀rọ̀ rẹ̀ àdúrà òun pọ̀ ju wọ́n náà tẹ̀sí ń gbàdúrà ó ti gbó ó yẹ kí tiẹ̀ nísìmí bíbélì sọ pé Kristẹni má ṣe jáfara o má ṣe kò sí ìsinmi bì kankan ó máa gbà ní ó máa gbà á ẹ̀rọ àgbẹ̀ ní ikú ṣe ta ló gbà ẹni tó wọ ọmọ kékeré Jésù wọ́n náà wò dáadáa kò ṣẹ́ni bọ́ọ̀dì ta ló ṣẹ̀ ògo lẹ́rọ̀dù rí tó fẹ́ paná ògo kí ní Hẹ́rọ́dù rí láti paná ògo lásán lórí
ìwọ náà ńkọ́ wọ́n ní ọmọ yìí máa dá o, ọmọ yìí ló máa gbógo fámìlì jọ, ọmọ ọ̀pọ̀lọpọ̀ màmá rẹ ló ń bínú sí tán fi ń jà ọ́ lógun, màmá rẹ ló ń bínú sí tán fi ń jà ìwọ lógun, màmá rẹ ló ń bínú sí tán fi ń jà ìwọ lógun, ẹnìkan mò ń bá wí yẹn o, màmá ẹ ló ń bínú sí tán fi ń jà ẹ lógun, màmá rẹ ló ń bínú sí tán ń jà ẹ lógun. Orúkọ Jésù wà tó ń jà mí lógun, Ọlọ́run bá ń fogun mú wọn, Olúwa dòde wọn rú, Olúwa tú wọn ká. Orúkọ Jésù, o ti sunkún ojú rẹ ti yọ bọ́ọ̀lì, ẹkún òràn, o ti sá káàkiri. Mo ń bẹ́ nìkan wí o, wọ́n mò ń bá wí, o ti sá káàkiri, o sá. Àwọn tó láwọn ò ní dáríjì, àwọn ohun tó fọ ogun sónú ayé rẹ nìyẹn, àwọn táláwọn ò ní dáríjì. Ẹni tí sì ń jagun yìí, ẹni tí ń jagun yìí, mo rí pé èèyàn kan tẹ̀lé nìkan ni. Ayaba táyaba ushakatayaba. Mo rí pé èèyàn kan, owó tí mò ń gbọ́, wọ́n bí èèyàn tẹ̀léra wọn, wọ́n bí èèyàn tẹ̀léra wọn, ẹni tó ń bí tẹ̀léra wọn. Yàtàyaba ushakaliaba. Ọ̀yá ẹ̀yin ogun ọ̀run ó yẹ gbèmí níjà. Ibi ní ilé dánìkan jà mo fi sátọ̀ o gbúdọ̀ tó wọ 2018 kó tó gbógun dání. O gbúdọ̀ tó wọ 2018 kó tó gbógun dání. Ayaba ó ṣàtàyàbà. Nígbà táwọn ọmọ ọlọ́run sọ fún ọmọ Ísírẹ́lì pé nǹkan tẹ́ rí ẹ̀ ní rí mọ́, ó dá kó o má rí tiẹ̀ náà mọ́, ó dá kó o má ra ṣètì mọ́, ó dá kó o má ra àmùbọ́ mọ́, ó dá kó tọ́lọ́run bá sọ fún ọmọ Ísírẹ́lì pé ogun tó rí lẹ́nìí o ẹ̀ ní rí mọ́, ó dá kí wọn náà má rí tiẹ̀ mọ́, ó dá kó gun ayé rẹ kó wọlé pàrọ̀bátá, ó dá kí ìrànlọ́wọ́ lákò dìde fún ayé rẹ. Orúkọ Jésù bí tó wà sẹ́, ó yá àtẹni tó ń gbógun jà mí, ẹni tí ń bínú ayé mi, ẹni tó ní mi ní ṣe, ẹni tí yẹn bá ti ṣẹ́, tógun yẹn bá ti ṣẹ́, wàá rí pọ́nà àlá ọ̀pọ̀lọpọ̀ wàá rí tógun yẹn bá ṣẹ́ pé kí ló ń dí mi lọ́wọ́, kí tí mi fi rí ṣẹ́, kí mi fi rí ọmọ, kí ìbéèrè ló ṣe ń béèrè. Àgbàdé bẹ́ẹ̀ kò sí ọ̀tọ̀ dẹ̀ ṣe mí náà, mo wà ókè, mo ní nǹkan tó láti ṣe nǹkan tó yẹ kí n ṣe, bọ̀ tó ṣàmọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀, ó ṣàmọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀, ó ṣàmọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. And àfi tó o bá ya ayé ara rẹ wo dáadáa, it's a pattern. Tó o bá wo ló fi já kó o ronú kó yẹn jókòó ń gbà mí kíyàn ìmúlò tí yẹn ń gbàdúrà, ó yẹ kíyàn jókòó kíyàn ogbè kó kẹ́ ẹ̀ mọ́ ṣí ẹ létí, kí ẹ̀ mọ́ kó ṣíyàn lójú láti wo nǹkan tí ń ṣe ayé yàn. Lórí tí yẹn bá ń tafà, tí o bá kàn ń gbàdúrà, tí o rí bí gbàdúrà, tí o bá mọbi tó gún, ọ̀tá kan máa rẹ́rìn-ín. And devil is a deceiver, is a cunning person. Á jẹ́ kó focus àdúrà lórí nǹkan míì, á jẹ́ kó máa shoot sí nǹkan. And when you are not hitting the target, you can't have the victory. If you are not eating, that's why sometimes he manipulate, he show us many things, he deceive, you bring people that is not there. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń bù ọjẹ tó ń fẹ́ yìí sí, tá a bolú ẹ̀jẹ̀ tá a máa gbẹ́ lómi ẹ̀. So your focus will be on somebody else, whereas ẹni tó ń bù ọjẹ ẹgbẹ́ rẹ ló wà. So your mind, Olúwa bá mi ṣẹ́gun, kó bá ń gbàdúrà má dárúkọ ẹnikẹ́ni. Olúwa gbà mí, olómẹ́ni tó mọ̀, olómẹ́ni tó rí, olóṣìmẹ́ni tó ń ṣe ọ́, ó mọ gbogbo. That's why you don't focus your heart when you are praying, because if you are focusing on that thing, tó bá ń shoot síbi tí ẹ kó shoot sí, there is not going to be a result. Orúkọ Jésù, ó yẹ gbà mí, ẹ má jẹ́ ń de ewúrẹ́ fáyé. Mo padà sórí ọ̀rọ̀ yẹn, ẹ má jẹ́ ń jẹ ń tán bọ jẹ ń tán pa jẹ. Orúkọ Jésù mi kí dàgàbà kátàkátàyàbà, rútèkè lípredo kàfàlì àbà ùtàyà. Ó yá sọ mí di kò ṣeé jẹ, kò ṣeé wò, kò ṣeé pa. Ó yá pàdúrà sẹ́, ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ tú ayé mi sílẹ̀. Ibikíbi tó má dé ayé mi máa wò, ó yá tú mi lẹ̀ bẹ́ẹ̀. Ó yá kẹ́ sọ mí di kò ṣeé pa jẹ, kò ṣeé wò, kò ṣeé mú. Ní orúkọ Jésù tọmọtọmọ tayátayá, ó yá gbàdúrà, ẹ sọ mí di kò ṣeé pa jẹ, kò ṣeé mú. Orúkọ Jésù, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Sátánì, it always hide under certain things in life. Èṣù, it will hide under certain things. Nǹkan kan ló máa ṣe, nǹkan kan ló máa ṣe.
He will always hide under certain things in life. Láti ṣiṣẹ́. He will hide under death by accident or by anything. By ó máa ṣe ó. Aṣàṣì kankan láti ṣiṣẹ́ owó ẹ̀ ni. Gbogbo iṣẹ́ lórí ayé rẹ̀ náà dún iṣẹ́. Every works of the devil concerning your life, concerning your children shall be destroyed. Ohun tó ṣe pàtàkì ni pé kó o rí ohun rere nínú ọdún yìí. Pé o fẹ́ rírì agbára tí ó gbà fún ọ ni. Kò yẹ pé òótọ́ ẹni tó ń gbáre agbára kan tí ò gbà ní. Agbára ẹni kọ́ lọ́run kó ṣe lórí ayé. Kò sẹ́ni tí ò ní. Kò sẹ́ni tí ò lógun àfẹ́ tó máa ń tara ẹ o. Kò sẹ́ni tí ò lógun àfi tí èèyàn bá ń bo tiẹ̀ ní. Kò sẹ́ni tí ò ní o. Kò sí tí èèyàn bá ti wà nínú ayé tó yàn pé ní ènìyàn ogun ni. Àtọmọ tó ṣe ẹbí tán ti wòrà owó ẹgbà ọmọ ẹ máa ń ṣe rere ọmọ ẹ máa ń ṣe jọmjọm ọmọ tó ń rìn lásán tó ń rìn jẹ́jẹ́ fúnra rẹ̀ ẹwọ ọmọ ìbújú ẹ ṣe rí wọ́n sì bínú ẹ. Lórúkọ Jésù Olúwa jẹ́ kí n ní ìṣẹ́gun jẹ́ kí n borí ẹ má jẹ́ ń jà mọ́ ìjà mi tó gẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àjọ tó ti bí ló ti ń jà àjọ tó wọlé ọkọ ló ti ń jà Olúwa gbà mí lọ́wọ́ ìjà mi ẹ má jẹ́ ń jà mọ́ ẹ má jẹ́ ń de wúrẹ́ fáyé ẹ má jẹ́ ń dàgùntà bọ́pá o lórúkọ Jésù làjẹ́ àbáwú ṣàtàyàbá ó yẹ tú mi lẹ̀ lọ́wọ́ ogun ó yẹ tú mi lẹ̀ ìdí kí mo fi wá rèé o kí ọ̀rọ̀ mi kó lè ní ìyanjú ìdí tí mo fi wá rèé kí ayé mi kó lè ní àtúnṣe ìdí tí mo fi wá rèé kí n kọjá lọ síbi ire mi ìdí tí mo fi wá rèé kí ọkàn mi kó lè balẹ̀ ìdí tí mo fi wá rèé kí n ní ìṣẹ́gun lórí ohun gbogbo ìdí tí mo fi wá rèé lórúkọ Jésù kí ayé mi kó ní àṣeyọrí ò bá gbàdúrà ìdí tí mo fi wá rèé ní orúkọ Jésù kí ọkàn mi kó balẹ̀ orúkọ Jésù sẹ́ ìdí tí mo fi wá rèé ní orúkọ Jésù kójú má ṣe tì mí kí ayé má ṣe béèrè pé Ọlọ́run mi dà ṣèbó ń gbàdúrà ni ṣèbó ń gbàdúrà ni ṣèbó pé Ọlọ́run bá gbọ́ Ọlọ́run náà wá dà káyé má bàa béèrè pé wọ́n dà lórí ayé mi orúkọ Jésù ẹ jẹ́ kí n borí ogun 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 ní orúkọ Jésù ẹ jẹ́ kí n borí ogun orúkọ Jésù ẹ jẹ́ kí n lọ àlùyọ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa gbogbo nǹkan míì náà not everything ni ọ̀tá I also going to say that kò ń ṣe gbogbo nǹkan náà ní iṣu àìlóye náà máa ń fìyàn sínú ogun àìlóye máa ń fìyàn sínú ogun not everything ọ̀tá ni sometimes we are too spiritual than that we think everything is ọ̀tá ló ń ṣe mí ọ̀tá ló I also don't believe also that pé kò ń ṣe gbogbo nǹkan lógun àìnímọ̀ náà máa ń pààyàn àìlóye àìnímọ̀ you see my people are destroyed because of lack of knowledge lack of understanding gbà míì tí èèyàn bá ṣe nǹkan tó yẹ kó ṣe tàbí kò bá síbi tó yẹ kó wà kò ní rí nǹkan tó yẹ kó rí kò sì ní gba nǹkan tó yẹ kó gbà so certain things work sometimes not every time ogun but notwithstanding ogun náà wà which I also believe it carried the majority of things in life oga ohunkóhun títí ẹ bá jẹ́ mo ṣàgbà láàárọ̀ yìí mo gbàdúrà láàárọ̀ yìí pé kí Ọlọ́run kó gbọ́ ọ ẹni tí ń fi ayé rẹ làkàlàkà ẹni tí ń fi ayé rẹ mo ń wo bí ewé báyìí ó mì lọ́tùn ó mì lósì ẹni tí ń fi ayé rẹ làkàlàkà ẹni tó ní òní nísinmi lórúkọ Jésù ayàbà tó dàgàbàyà ní orúkọ Jésù kọ́ Ọlọ́run kó fún ọ ní ìṣẹ́gun gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà yìí ní orúkọ Jésù kó o ní ìṣẹ́gun ẹnikẹ́ni tó bá ń jẹ́rí sínú àdúrà yìí kọ́ Ọlọ́run kó kàn ẹ́ ẹnikẹ́ni tó bá ń jẹ́rí sí mi mọ̀ bí a rí sí káàtì ni ẹni tó ṣà ń jẹ́rí sí tó bá ń jẹ́rí sínú àdúrà yìí ọwọ́ Ọlọ́run kó kàn ẹ́ mo gbàdúrà ọwọ́ Ọlọ́run kó kàn ẹ́ lórúkọ Jésù ọwọ́ ìṣẹ́gun kó kàn ẹ́ ọwọ́ àtúnṣe kó kàn ọ́ lórúkọ Jésù gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà ọwọ́ Ọlọ́run kó kàn yín gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi
Olúwa wa. Antibanka 1 Samuel chapter 8 to 9. 1 Samuel chapter 8 to 9. 1 Samuel chapter 8 to 9. Hallelujah. 1 to 9. Yeah, no. 1 Samuel chapter 2. 1 Samuel chapter 2 verse 8 to 9. 1 Samuel chapter 2 verse 8 to 9. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá. Ó gbé alágbe sókè láti orí àtàn wá. Láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé. Láti mú wọn jogún ìtẹ́ ògo. Nítorí pé ọ̀wọ́n ayé tí Olúwa ní, ó sì ti gbé ayé ka orí wọn. Yóò pa ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ mọ́. Àwọn ènìyàn búburú ni yóò dákẹ́ ní òkùnkùn nípa agbára. Kò sí ọkùnrin tí yóò borí. Bẹ́ẹ̀ni, hallelujah. Olóńgbé tálákà ó mú jókòó ní àwọn ọmọ aládé. Ọlọ́run ní ìṣègbègà èèyàn. Mo ní gbórí mi sókè Jésù kí n gbàjà ayé lọ. Gbórí mi sókè Jésù gbàdọ̀ sá lọ. Gbórí mi sókè Jésù gbàjà ayé lọ. Gbórí mi sókè Jésù gbàdọ̀ sá lọ. Kọ̀tà mi máa jẹ̀kú. Kí ayọ̀ mi ṣòjú rẹ̀ o, kó máa rí mi lókè lókè lójoojúmọ́. Orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Bàbá orí mi sókè Jésù nígbà jayé lọ. Bàbá mi orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Ó yá sẹ́ orí mi sókè Jésù nígbà lọ. Bàbá orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Kọ̀tà mi náà ti kú, ìrayọ̀ mi ṣojú rẹ̀. Ó máa rí mi lókè lókè lójoojúmọ́. Orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Orí mi sókè Jésù nígbà jayé lọ. Orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Bàbá orí wa sókè Jésù nígbà jayé lọ. Bóyá sẹ́ orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Bóyá ọ̀tá mi má ṣe kú, ìyàyọ̀ mi ṣojú rẹ̀. Kó máa rí mi lókè lókè lójoojúmọ́. Orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Bóyá orí mi sókè Jésù nígbà jayé lọ. Bóyá orí mi sókè rágàbà gbàdúrà lọ. Bàbá orí mi sókè Jésù nígbà jayé lọ. Bóyá sẹ́ orí mi sókè Jésù nígbà jọ̀dá lọ. Bóyá ọ̀tá mi máa ṣe kú, ìrì ayọ̀ mi ṣojú rẹ̀. Ó máa rí mi lókè lókè lójoojúmọ́. Orí mi sókè Jésù kí n dájọ́ dá lọ. Ẹ̀yà kan gbàdúrà, Ọlọ́run ti ń fa ayé ẹni dìde láyé, ó yá fa ayé mi dìde. Ẹnìkan lẹ́tà ẹ̀ta jókòó lé, kí ọ̀run kó gbé àwọn tó jókòó lé kúrò ń bẹ̀ o. Ọlọ́run ti ń fa ayé ẹni sókè, fà mí sókè sẹ́. Ẹ jẹ́ kí n ṣe rere, ẹ jẹ́ kí ayé mi kó gbáre. Ọlọ́run ti ń fa ayé ẹni sókè, fa orí mi sókè, ẹ jẹ́ kí n ṣe rere, ẹ jẹ́ kí ayé mi kó gbáre. Orúkọ Jésù, ọba tí ń gbórí ayé ẹni sókè, ọba tí ń fa orí ẹni sókè láyé, ó dẹ kó forí rẹ sókè. Gbogbo agbá tí ń tẹ orí rẹ rì, gbogbo agbá tí ò fẹ́ kó ṣeré, gbogbo agbá tí ń torí ọmọ rẹ rì tí ò fẹ́ kó rí ọmọ rẹ kó ṣeré. Ó ní ọba tó ń gbé àwọn ọmọ tálákà tó mú jókòó pẹ̀lú àwọn aládé. Orúkọ Jésù, ó yá gbé mi sókè sẹ́. Ó yá gbàdúrà, ẹni tó jókòó lẹ́tà ayọ̀ rẹ, Olúwa ṣí wọn nídìí. Ẹnikẹ́ni tó fi lẹ́tà ayọ̀ mi fi jókòó, ẹnikẹ́ni tó fi lẹ́tà ayọ̀ rẹ ṣe ìjókòó, Olúwa ṣí nídìí. Let God remove them. Anyone sitting upon the blessing, anyone sitting upon the glory, anyone sitting upon your fulfillment in life, anyone sitting upon your breakthrough, anyone sitting upon your joy, anyone sitting upon it,
mayabita ila bakutayaba wa ila adi ata ada wa ila afridoko pelo sida wa ila andi akapur sida hii ma ila arketelia usatilia bo ma ila andi le bukopili usitelia bo ma ali prede ketili wa ila andi le bukopili usitelia wa ila andi le boko paliaba wa ila andi asikata ya merute kete ma ila ada oya lórúkọ Jésù ema oya gboku en tó jókòó lẹ́tà ayọ̀ mi ní orúkọ Jésù ẹnikẹ́ni èyí tó fi lẹ́tà ayọ̀ mi ṣe jókòó ẹ̀yin ogun rẹ̀ ṣí wọn nídìí Ọlọ́run gbàdúrà ẹnikẹ́ni èyí tó fi lẹ́tà ayé àwọn ọmọ mi ṣe jókòó lẹ́tà ayọ̀ wọn ó yẹ ṣí wọn nídìí gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa orúkọ Jésù Olúwa fi oore rọ̀ mí lọ́rùn ó dọ̀ kí n ṣe rere o gbọ́dọ̀ gbégbé ayé ẹ mọ́ báyìí àbò òkú ní nǹkan tó lò wọ́n tó bẹ́ kó bá ní nǹkan tó ń ṣe àdúrà ló gbà ó àdúrà ń gbà fẹ́ntì ń gbà á àdúrà ń jẹ́ àdúrà ń jẹ́ tó bá lè gbà á tó bá lè gbàdúrà dáadáa ó ń jẹ́ àdúrà ń gbà fẹ́ntì ń gbàṣẹ́ ó gbà ó ní dákẹ́ ni ó gbà ni ó ní òkú ní ẹ tó ń fún ọ lábùlà àbò lábùlà ńlé ní ọ̀pọ̀lọpọ̀ ní àbùlà ní àkọ́kọ́ ṣaṣi láàárọ̀ àbò ń ṣaṣi láàárọ̀ ò ń ṣaṣi lálẹ́ ni má jẹun ta ọmọ o tó o bá ní nǹkan tó ń ṣaṣi ó gbàdúrà tó fi gbà oúnjẹ orúkọ Jésù jẹ́ jogun lọ oúnjẹ orúkọ Jésù jẹ́ jogun lọ oúnjẹ orúkọ Jésù jẹ́ oúnjẹ lórí ọmọ oúnjẹ lórí aya oúnjẹ orúkọ Jésù jẹ́ jogun lọ oúnjẹ orúkọ Jésù jẹ́ jogun lọ oya oúnjẹ orúkọ Jésù jẹ́ olùlọ́sẹ̀ oúnjẹ orúkọ Jésù jẹ́ olùlọ́ orúkọ gbogbo tó wọgbó orúkọ tàbí gbogbo agbára fún oúnjẹ orúkọ Jésù jẹ́ olùlọ́ oúnjẹ orúkọ Jésù jẹ́ olùlọ́sẹ̀ oúnjẹ orúkọ Jésù jẹ́ olùlọ́ ó jẹ́ fún ọ ó jẹ́ fún ọmọ rẹ ó jẹ́ fún ayé rẹ ó jẹ́ lórí iṣẹ́ rẹ orúkọ Olúwa ilé ìṣú agbára ni olódòró sáwọnù rẹ̀ ó sì là ó yá oúnjẹ orúkọ Jésù jẹ́ olùránṣẹ́ oúnjẹ bàbá oúnjẹ orúkọ Jésù jẹ́ olùrán oúnjẹ sẹ́ oúnjẹ orúkọ Jésù jẹ́ olùrán oúnjẹ orúkọ Jésù jẹ́ olùrán báwo ló fẹ́ mọ̀ kó ń jẹ́ ìgbà tó bá jẹ́ fún ẹ náà ló fi mọ̀ pé ó jẹ́ bẹ́ẹ̀ bá kókó tí ò bá jẹ́ fún mi mọ̀ pé ó ń jẹ́ báà lè yẹn ṣe mọ̀ pé orúkọ Jésù ń jẹ́ àgbà tó bá jẹ́ fún yàn náà ní òun sọ pé ó jẹ́ fún kó jẹ́ tó bá jẹ́ fún tó bá you can hear the testimony of somebody tó bá ti jẹ́ fún ẹ mọ̀ pé ó jẹ́ nìyẹn orúkọ Jésù ọba tí ń gbé orí ayé ẹni sókè ó yá orúkọ yá gbé orí mi sókè orúkọ Jésù ó yá gba ayé jẹ́ fún ayé mi kí ayé kó mọ̀ pé ìwọ Ọlọ́run mi jẹ́ fún ọ̀nà mi sá mo ní pé ọdún yìí lọ́mọ fẹ́ kó múra sí ọdún yìí o bí ó ṣe kú díẹ̀ tí oṣù fẹ́ parí mo fẹ́ kó múra dáadáa ogun tó ń báyàn ṣọdún tó ń báyàn lò gbà pípò ìwọ náà wo bó ṣe ṣe 2016 2017 ọjọ́ 18 ogun tó ń fa ayé ẹni ṣòfò nù ọjọ́ ti lọ tán nǹkan ti sọnù orúkọ
Jésù orúkọ Olúwa jẹ́ fún mo sátọ̀ wá lónìí ó yá gbé orí mi sókè láwùjọ àwọn èèyàn sẹ́. Let God lift you up. Let God lift your life up. Let God lift your children up. Ó lọ kí iṣẹ́ rẹ kó gba àtúnṣe ìyanu kó bẹ̀rẹ̀. Olúwa mi ní mi tí mò ń sá lọ o mi ní bàbá kan bì kankan ìwọ ni bàbá mi o mi ní bàbá kan bì kankan ìwọ lágbára mi orúkọ Jésù ó yá jẹ́ fún mi sẹ́ ó yá dá mi lóhùn níbi àyè ńlá orúkọ Jésù káyà bàkútà gàbà mi mọ̀nà mi ìdojú ọ̀dọ̀ rẹ lọ orúkọ Jésù likali aba sida gabaya pari peuri sida ketelebo landi aba kutagaba orúkọ Jésù ó yá ẹ̀yin ogun ọ̀rẹ́ dìde ẹ jẹ́ kí ayé àwọn èèyàn kó ṣe rere ẹ̀yin ogun ọ̀rẹ́ dìde ẹ jẹ́ kí iṣẹ́ wọn kó ṣe rere gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa mo wá gbàdúrà tábà ẹnikẹ́ni tí ayé ti so mọ́lẹ̀ tó ní àbọ́pani lórúkọ Jésù lónìí ẹ̀yin ogun ọ̀run ẹ túlẹ̀ Olúwa ni ó tù tábà ẹnikẹ́ni tá a ti so mọ́lẹ̀ tó ní àbọ́pani ẹ fi ilé àkókò rẹ̀ tó láti yan ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ túlẹ̀ ò ní bọ́dún yẹn lọ ó di èèwọ̀ ní orúkọ Jésù ò ní di ẹran fún ọ̀tá tọmọtọmọ ò ní di ẹran fún ọ̀tá ní orúkọ Jésù ò ní di ẹran fún ọ̀tá yáyà pírísìlà ò ní di ẹran fún ọ̀tá. Gbàmí mo ti rí ẹni tó ń sọ wótòwótò yẹn lè sọ pé wótòwótò ni tó ń kà fún ara rẹ pé òun ló ń wo gbàmí àtàwà ń lo òyìnbó á ní pé maybe sometimes something maybe how would I cycle it back so no let me use that we use certain word maybe over delusion kò mọ nǹkan tó ń ṣe which sometimes ó máa ń ṣẹlẹ̀ nígbà míì àmà wà kò ní mọ nǹkan tó ń ṣe kò ń sọ kọ́tọ̀kọ́tọ̀ ó possible ṣùgbọ́n èmi ò gbàgbà míì pé kò torí ẹni tí ń sọ pé èmi ní ń wo ó sì ń sọ èmi ní eléèlé mo ti rí ẹni tó ń sọ rí lórúkọ Jésù mo ní òní di ẹran fún ọ̀tá jẹ ní orúkọ Jésù òní di ẹran fún ọ̀tá gbogbo agbára mí ni à ń lùkú produce kàtàyàbá ẹni tí ń gbógun ti ayé àwọn ọmọ rẹ tí ń gbógun ti iṣẹ́ rẹ torí pé àníṣe tó o bá fò kó o nìṣó kò síbi kankan ogun mi le títí ẹlòmíràn ká wà àbí kó ń para òun ogun tó le títí tó mú yàn parẹ́ ó le títí pé ànígbà ló ń ṣe fẹ́ ṣe báwo ó lè ti pọ̀ jù ẹlòmíràn ti gbà ó ti sunkún tí ẹnìkan gba ohun tí ẹ lọ́bì kankan mọ́ eléyìí ti pọ̀ jù ó òun á para wọn ó bá para rẹ bó tilẹ̀ tó sọ fún mi má para mi àwọn ogun tó le títí tó ní òun para rẹ dànù ràgàbà mo ní tó bá para rẹ ọ̀run àpáàdì ló ń lọ ó bá tó para rẹ èyí ò ṣe ó máa jà lọ ní orúkọ Jésù máàlì pàórí sídà ogun tó le títí tí o tó dàbẹ́ pé kò ní ṣẹ́ ogun tó lulú tó dàbẹ́ pé kò ní padà níwájú ìwọ Ọlọ́run ní àárọ̀ yìí ní orúkọ Jésù kò di asán ogun tó le títí nínú ayé àwọn èèyàn yìí tó dàbẹ́ pé kò ní ṣẹ́ ogun tó le títí tó dàbẹ́ kò ní padà rúta ya bàbá nínú ipò tó wà tó dàbẹ́ pé ò ní kọjá ń bẹ̀sẹ̀ lónìí ní àárọ̀ yìí lórúkọ Jésù kọ́lọ́run kò gbé mi mo gbàdúrà lórúkọ Jésù ọwọ́ tí ń ta ayé yín lógun ọwọ́ tí ń bá ayé yín jà ọwọ́ tí ò fẹ́ kí ayé yín kó ṣe lónìí ọwọ́ náà kọ́lọ́run kò mú kúrò ẹ̀rùn kò gé dànù kẹ́ẹ̀rí ìyanu ẹnìkan nígbà bẹ́ẹ̀ pé ara lé ní ọ̀tá ẹni ogun lé ní gbógun ló ń gbé ayé ẹni fún ogun ìta ogun náà inú lé ló ti kọ́ ń bẹ̀rẹ̀ ogun lé ti ń bẹ̀rẹ̀ kò sẹ́ni tó gun ẹ̀ bẹ̀rẹ̀ ń tarí lọ́ọ̀ka mi rí pé ogun èèyàn kan ó bẹ̀ láti ta inú lé ló ti ń bẹ̀rẹ̀ ogun inú lé ló ti kọ́ bẹ̀rẹ̀ ogun lé ló ń ta ayé ẹni fún ogun ìta àtogun lé o
àtogun ìta ètí ń jayé rẹ sẹ́ ní orúkọ Jésù kó ṣẹ́ lónìí. Mo gbàdúrà fún gbogbo èèyàn tí ń bẹnu abẹ́ àdúrà yìí tẹ́pẹ́ Ọlọ́run nìkan ló gbẹ́kẹ̀lé tó níbi tó sàsí. Ọlọ́run nìkan ló gbẹ́kẹ̀lé ibi ìsádi agbára, ibi ìsádi agbára, ibi ìsádi agbára, ibi ìsádi ìrànlọ́wọ́, ibi ìsádi ńlá, ibi ìsádi ààbò. Mo ní kó gbà ọ́ lónìí, mo ní kó gba ayé rẹ lónìí, mo ní kó gba ayé ọmọ rẹ lónìí. Ìlú òyìnbó ìṣebi tí èèyàn sá sí pé èèyàn má lògùn, ọ̀pọ̀lọpọ̀ àlóhun ti sá wọn ò rí wọn mọ́. Ẹ bó ti fi wọ́n lẹ̀, ò fi wọ́n lẹ̀. Ọlọ́run ní ń gbà wọ́n lọ́wọ́ ẹ. Orúkọ Jésù ní kárí àbáwò ṣàkálì bá tùyà. Morideke fradoko pali abo shikataya. Lombredoko pilo siketelebe ketelebo kopayabo. Rigadi bukuntoli siketeleba kataya. Mo gbàdúrà ogun tó lọ́wọ́ ò ní gbọ́ tó fẹ́ gbà àṣeyọrí fún ọ. Ogun tó lọ́wọ́ ò ní gbọ́ tó fẹ́ gba oríire fún ọ. Ogun tó lọ́wọ́ ò ní gbọ́ tó lọ́wọ́ ò ní gbà kó bímọ. Ogun tó lọ́wọ́ ò ní gbọ́ tó lọ́wọ́ ò ní gbà kó lọ́kọ tó lọ́wọ́ ò níṣẹ́. Níwájú Ọlọ́run tó ṣẹ̀dá rẹ ló wá lónìí. Ogun náà kó wọlẹ̀. Ogun náà kó wọlẹ̀. Ọba tó lè sọ fún ilẹ̀ pé kó gbé Kórà àti Àbírámù kó gbé mì tó sì gbé wọn mì. Ọba tó mú Fáráò tó tìbọnú tó gbọ́ sínú òkun pupa tí òjò jáde. Ogun tó bẹ wọnú àdúrà yìí ní orúkọ Jésù Màtídè kẹtẹ yaba. Ogun náà kó ṣẹ. Ogun tó bẹ wọnú àdúrà. Ogun tó wọnú àdúrà pẹ̀lú ogun Fáráò tó wọnú òkun wa pẹ̀lú ọmọ Ísírẹ́lì kó máa bá wọn jáde. Ogun ayé mi tó wọnú àdúrà pẹ̀lú mi lónìí o bàbá lórúkọ Jésù kó máa bá dúrà lọ. Ogun Fáráò tó wọnú òkun pupa pẹ̀lú ọmọ Ísírẹ́lì kó máa bá wọn jáde. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ogun ayé mi tó wọnú àdúrà pẹ̀lú mi lónìí o bàbá orúkọ Jésù kó máa bá dúrà lọ. Lórúkọ Jésù kó máa lórúkọ Jésù kó máa bá ogun àṣetì. Lórúkọ Jésù kó máa bá oyà ṣá. Bàbá mímọ́ lórúkọ Jésù kó máa bá lọ. Lórúkọ Jésù kó máa bá oyà ṣá. Lórúkọ Jésù kó máa bá lọ. Lórúkọ Jésù kó máa gbàdúrà lọ. Ìyẹn kan mú bá mo ṣe ń kọrin mo rí pé wọ́n gbé nǹkan lé ẹ lọ́wọ́. Ohun tó ń gbé lé ẹ lọ́wọ́ tó ní kó máa tó ń jẹ́ kí ọwọ́ rẹ kó wúwo. Ó yá ẹ̀yin ogun ọ̀run ó yẹ bá ń gbà lọ́wọ́ wọn. Ohun táyé gbé lé ẹ lọ́wọ́ tó ń jẹ́ kí ọwọ́ rẹ wúwo. Ẹni tó ọwọ́ rẹ bá wúwo kò lè gbé nǹkan kan, kò sí nǹkan tó fẹ́ fi lé ọkọ̀, kò sí nǹkan tó fẹ́ fún ọwọ́ yẹn tó máa tún gbé torí pé ọwọ́ ẹ̀ ti wúwo already. Ohun táyé gbé lé ẹ lọ́wọ́ tó jẹ́ kí ọwọ́ rẹ wúwo tó jẹ́ kó oríire gbà sí ní orúkọ Jésù ẹ̀ má kó gbé kúrò lọ́wọ́ ẹ̀. Ìdààmú táyé gbé lé ẹ lọ́wọ́ tó ní kó máa gbé káàkiri tó jẹ́ kí ọwọ́ rẹ wúwo ní orúkọ Jésù ó yá ẹ̀yin ogun ọ̀run ó yá ẹ mú kúrò. Lónìí àtúnṣe ńlá ni mo sọ fún mo ní ohun tó Olúwa fi hàn mí pé àwọn èèyàn wà nú ìdè. Màá tún sọ àwọn èèyàn wà nú ìdè, wọ́n ń dè wọ́n mú wọn kó wọn mọ́lẹ̀ ni wọ́n fẹ́ jára wọn tó ń kó wọn padà dàpọ̀ Ọlọ́run ló lè gbà wọ́n. Ohun tó gbé dání tí ọwọ́ rẹ fi wúwo tó jẹ́ kí ọwọ́ rẹ kó gbáre ní orúkọ Jésù ẹ̀ mọ́ kó gbà lọ́wọ́ yín. Bọ́dún yìí ti fẹ́ parí ó yá kẹ́ríire ayọ̀ yín, kẹ́ríire ògo yín, kẹ́ríire ẹwà yín, kẹ́ṣeré
kí àdúrà kó gbà fún yín. Tí èèyàn bá gbàdúrà tó gbà làdúrà gbà o. Kò nígbà tí èèyàn gbàdúrà tí orí kan, àdúrà kó gbà fún yín lórúkọ Jésù. Àdúrà kó jẹ́ fún yín. Àdúrà kó gbà lórí ọmọ. Àdúrà kó gbà lórí iṣẹ́. Àdúrà kó gbà ní ìrìn àjò. Àdúrà kó gbà ní gbogbo ọ̀nà. Gbọ́dọ̀ ìjẹ́rẹ́ parí lórúkọ Jésù, ẹ̀ ní parí pẹ̀lú rẹ̀. Rọ́pìlú tayaba kú tayaba ní orúkọ Paul síra. Gbogbo rẹ̀ tó tọ́ sí tí ayé ti dùn mọ́ yín lọ́wọ́ tí ò jẹ́ ó tẹ̀ yín lọ́wọ́. Ó yá lórúkọ kọ́lọ̀ kó gbà fún yín. Ìwọ 2017 gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìrì ayé àwọn èèyàn tí ń bẹ́nu rẹ̀. Wúlẹ̀ àlẹ́ ìhùsìlì àtìdá. Ó yá lórúkọ Jésù mo lé wọn lọ́wọ́. Ní orúkọ Jésù. Ìrì ayọ̀ tí ń bẹ́nu rẹ̀ fún ayé àwọn èèyàn yìí. Ìrì àṣeyọrí tí ń bẹ́nu rẹ̀ tí ń bẹ́nu ayé àwọn èèyàn yìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà fún wọn. Ó yẹ gbárí ayọ̀ yín. Ó yẹ gbárí àṣeyọrí yín. Ó yẹ gbárí ìbùkún yín. Ohun tó ti lé tó ti bá ẹ̀ mọ́ lórúkọ Jésù kó mú ọ bá. Ohun tó ti fẹ́ gbà tó ti rí gbà ẹ̀ mọ́ kó mú ọ gbà. Ní orúkọ Jésù ohun tó ti fẹ́ rí tó ti rí ẹ̀ mọ́ kó mú ọ rí. Ohun tó ti fẹ́ ṣe tó ti lè ṣe ẹ̀ mọ́ kó mú ọ ṣe. Ẹ̀ mọ́ kó gbàṣẹ́ rẹ ṣe. Kó gbàṣẹ́ ayé rẹ ṣe. Kó gbàṣẹ́ bísínẹ́sì ẹ ṣe. Kó gbà yẹṣẹ́ àwọn ayé àwọn ọmọ rẹ ṣe. Ọwọ́ àṣetì kó kúrò. Ìwọ wà àmúbọ́ kó kúrò. Ọwọ́ ìtìjú kó kúrò. Ọwọ́ ẹ̀gàn kó kúrò. Ọwọ́ àṣetì kó kúrò. Gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà yìí, mo ní kí Ọlọ́run kó fi ara hàn fún yín. Gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà yìí, mo ní kí Ọlọ́run kó fi agbára hàn fún yín. Gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà yìí, kẹ́rí ògo Ọlọ́run, kẹ́rí ẹwọ Ọlọ́run. Ẹ ti fi ọ̀rọ̀ ayé yín lọ Ọlọ́run o. Ní orúkọ Jésù, ó yá kẹ́rí ìyanu rẹ̀. Kọ́lọ́run kó dá yín lóhùn níbi àyè ńlá. Kọ́lọ́run kó dá yín lóhùn níbi àyè ńlá. Mo ní Ọlọ́run kó dá yín lóhùn. Masida kaliaba usaida. Wa ili peori sida kaliaba. Wa ila ida kaya. Ní orúkọ Jésù, kẹ́rí ògo, kẹ́rí oore ṣe, kẹ́rí àánú gbà, kẹ́rí ìrànlọ́wọ́. Ní orúkọ Jésù, ẹni gbàgbànú àdúrà, ẹni sáré kiri mọ́. Agbádọ́ ní kò máa sáré kíjokíjo. Ọ̀pọ̀lọpọ̀ ní kò ṣáà máa sáré kíjo kí kó má ní sinmi ni. Bóyá ń bọ́ sínú ogun kan ló ń wọnú kan lọ. Ní Ọlọ́run ti ń fi ìsinmi fún ayé ẹni. Látòlọ́kẹ́ ní ìsinmi. Ó mẹ́sídà kárí pọ́lì sídà. Mo ní kẹ́ ẹ ní ìsinmi. Ní orúkọ Jésù. Ní ìkórìtà tí ayé ti dódì ọ́. Ní ìkórìtà ìta ti ṣe tiẹ̀. Ẹ̀ má kó kọjá síbẹ̀. Kí ayé rẹ kó gba ìtúsílẹ̀. Ní ìkórìtà àṣetì ìta yẹ mú ọ dání. Ẹ̀ má kó kọjá síbẹ̀. Kó gba ìtúsílẹ̀. Ní ìkórìtà àìní ìta yẹ fi ọ́ sí. Ní orúkọ Jésù. Ẹ̀ má kó tú ọ sílẹ̀. Mo ní kó rí agbára Ọlọ́run. Òkú bẹ́yàn sọ̀rọ̀. Ó yẹ kó rí ìyanu Ọlọ́run. Kó rí ògo Ọlọ́run. Kó sì rí ẹ̀wọ̀ Ọlọ́run. Ó yẹ ẹ lọ ṣe rere o. Ẹ lọ ṣe rere. Ogun rẹ tán. Ìjà rẹ dópin. Kó o ní ìsinmi. Kọ́kàn rẹ kó sì balẹ̀. Kínú rẹ kó sì dùn. Kí ayọ̀ rẹ kó sì kún. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ní ìṣẹ́jú kan, fẹ́nu ara rẹ béèrè ohun tó ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ìṣẹ́jú kan, ìwọ fẹ́nu ara rẹ wí ohun tó ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ń fẹ́nu ara rẹ sọ ohun tí ìwọ yìí fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sọ fún Ọlọ́run ohun tó ń fẹ́. Fẹ́nu ara rẹ wí. Ẹ̀yin ogun ọ̀run bá ń gbà fún wọn bó ṣe wí. Ó ní ẹni tí ń béèrè ní rí gbà. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹni tí ń béèrè ní rí gbà. Bó ṣe béèrè Olúwa jẹ́ kán rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe béèrè ẹ̀ má kó fún yín. Ó bá béèrè ẹni tí ń béèrè ní rí gbà. Fẹ́nu ara rẹ wí. Fẹ́nu ara rẹ sọ àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́. Àṣeyọrí àwọn ọmọ. Ewúrẹ́ ayé mọ́jọ àṣà ayé mọ́jọ gbé ọmọ rẹ lọ. Sọ fún Ọlọ́run. Mọ́jọ jọmọ gbà lọ́wọ́ mi o. Mọ́jọ fi kan dí kan o. Mọ́jọ jọmọ gbà lọ́wọ́ mi o. Mọ́jọ fi kan dí kan o. Mọ́jọ jọmọ gbà lọ́wọ́ mi o. Mọ́jọ fi kan dí kan. Béèrè tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín.
today is your birthday. Mo gbàdúrà fún lórúkọ Jésù láti lọ kẹbẹ̀ sí rí ayọ̀, kẹbẹ̀ sí rí ògo, kẹbẹ̀ sí rí ẹwọ Ọlọ́run lórúkọ Jésù. Ẹ ní fi lè ṣàṣemọ́ lórúkọ Jésù, kẹ pọ̀ sínú orí lórúkọ Jésù. Gbogbo today is your birthday or this month is your birthday. Lórúkọ Jésù kẹ rí ọ̀pọ̀ rẹ̀ láyé, kọ́kàn yín kó balẹ̀, bẹ́ẹ̀ ni ó sì rí. Ilé tẹwa ẹ ti pé ọjọ́ mi báyìí nínú ilé tẹ fẹsẹ̀ àkàsọ̀ tẹ yìí, kẹ rí ìyanu nínú ẹ̀. Ohun ńlá tó mú yàn rántí pé àgbàtí mo at this age gbé pé Joseph ó dún níwájú Pharaoh at the age of 30. Ọ̀run mark ẹ̀ fún pé it was 30 by then. I don't know what is your age, but at this very age that you step in, kẹ ohun àmì ńlá tí wọn pé àgbàtí mo at this so year and this so time this age nǹkan ṣẹlẹ̀ nínú ayé mi fún orí kó rí bẹ́ẹ̀ fún yín, bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. I'm supposed to release you by 2 hours. I'm just waiting for 2 hours to be over. I'm supposed to release you by 2 hours. I don't know why. I still have 6 minutes to let go. I still have 6 minutes to let go. Sometimes when I come online, I just have instincts like that you stay to this time. Sometimes I just like to rush and come out of it quickly. Sometimes I just have that instinct in me that just stay until this time, and I don't know why. So I still have 6 minutes to let you people go. Lórúkọ Jésù kẹrìírí a lè fi yan Ọlọ́run, just yan Ọlọ́run pé àdúrà yẹn ti gbà, ó ti bì lọ́wọ́ Ọlọ́run. Ó ti yẹ ká ìwọ lọ́pẹ́ yẹn ó ṣe o Mèsáyà, ìwọ lọ́pẹ́ yẹn ó ṣe o Mèsáyà. Bí o sí ẹ ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kábíyèsí o, ẹ ṣé o. Lórí ayé mi, fàánú tó dájú, fàánú tó pọ̀. Lórí ọmọ rẹ, lórí iṣẹ́ rẹ, kò ṣe bàbá. Ẹ tó bẹ̀rẹ̀ ni ó parí rẹ̀ ṣá, òun ló bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ lórí ayé rẹ̀ ṣá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó pọ̀ nípa àti agbára ṣá. Ó yá kábíyèsí o, ẹ ṣé o, ọba mímọ́ o, máa ṣe o, ẹ ṣé ékéré o, ṣé o ṣé o ṣé o ṣé o ṣé ẹ ṣé o, bàbá mímọ́ o ṣé o ṣé o ṣé o ṣé ẹ ṣé o ṣé o ṣé o ẹ ṣé lórí ayé mi, lórí ayé ọmọ mi, ẹ ṣé kábíyèsí o, ẹ ṣé o ṣé bàbá alágbára gíga Ọlọ́run Ísírẹ́lì àkọ́dá ayé ọ̀rọ̀ gbénú ọmọ èèyàn kan Olódùmarè ńlá bàbá mímọ́ ayára ń ṣàkàyàbà Ọlọ́run tó pọ̀ nípa agbára ńlá bàbá mi alágbára ọlọ́wọ́wọ́rọ́ ètí kàdí àmàlùṣàkà yàrá óyá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ijú ayọ̀ ń bọ̀, ayọ̀ rẹ yóò kú, inú rẹ yóò dùn, Ọlọ́run yóò ṣe, bó ti rí yóò ṣe, bó ti sọ yóò ṣe. Óyá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, óyá sẹ́ ní Ọlọ́run lógo. Máyà gàdá yàrá, ń ṣàdá yàrá, kó dà yàrá, kó ṣe dá yàrá. Alágbára gíga, óyá sẹ́ Olódùmarè ńlá, bàbá mi o, óyá o, kábíyèsí o.
ìyanu Yansakire, we praise you, Lord. You are worthy to be praised. Kábíyèsí sẹ́, Bàbá mi. Ìwọ ló ní iṣẹ́ ìyanu Yansakire, we praise you, Lord. You are worthy to Oya kábíyèsí, never fly. Oya ìwọ ni iṣẹ́ ìyanu Yansakire, we praise Lord. You are worthy to be praised. Kábíyèsí, Bàbá. Ẹnìkan mo gbàdúrà kọ́lọ́run kó ṣí ẹ lójú o, ẹ̀mọ́ kó ṣí ẹ lójú, mo gbàdúrà kọ́lọ́run kó ṣí ẹ lójú, ẹ̀mọ́ kó ṣí ẹ lójú, ẹ̀mọ́ kó ṣí ẹ lójú, ẹ̀mọ́ kí Ọlọ́run kó ṣí ẹ lójú, ire tá gbé pamọ́ fún ọ kó o rí. Ẹnìkan mo ń gbàdúrà fún yẹn o, ẹ̀mọ́ kó ṣí ẹ lójú, ire tá gbé pamọ́ fún ọ kó o rí. Ẹnìkan tí ń bẹ́nu àdúrà yìí, ẹ̀mọ́ kó ṣí ẹ lójú, ire ayọ̀ tá gbé pamọ́ fún ọ kó o rí. Mo gbàdúrà ẹ̀mí mọ́ kó ṣí ọ ní ojú, ire ayọ̀ tí ayé ń gbé pamọ́ fún ọmọ ní kó o rí. Ẹ̀mí mọ́ kó ṣí ọ lójú ní orúkọ Jésù, ire ayọ̀ tó ń gbé pamọ́ táyé ń gbé pamọ́ fún ọ mo ní kí o rí. Bẹ́ẹ̀ ni ó sì rí. Àwátì kàyábà wùsàkátà yàbà ó kù lọ́wọ́ rẹ látòní lọ. Ire ayọ̀ tó ń wá ẹ̀mí mọ́ ṣí ọ lójú láti rí. Olùrànlọ́wọ́ tó yẹ kó ràn lọ́wọ́ tó yẹ kó rí ẹ̀mọ́ ṣe ọjọ́ láti orí. Bẹ́ẹ̀ yóò sì rí. Àdúrà rẹ gbà, ohun tó ti gbè náà àdúrà rẹ kó rí bẹ́ẹ̀ fún ọ. Ohun tó ti sọ níwájú Olúwa kó wá kánkán, ohun tó ti bèrè kó ṣe é. Ọwọ́ àṣetì kó kúrò, ọwọ́ àbọ̀ kó kúrò. Ẹ ti sọ̀rọ̀ fún Ọlọ́run ọba tó ju èèyàn lọ, mo ní bó ṣe tó kó ṣe lórí ọ̀rọ̀ yín. Ẹ ti bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ ti fọ̀rọ̀ ayé yín lọ̀, ẹ ti wá fún àtúnṣe ní àárọ̀ yìí. Ẹ ti wá fún àtúnṣe ní àárọ̀ yìí. Bó ṣe tó kó ṣe lórí ọ̀rọ̀ ayé yín, bó ṣe tó kó ṣe lórí iṣẹ́ yín, bó ṣe tó kó ṣe nú ayé àwọn ọmọ yín. Kẹ́ rí ìyanu, ó ń tẹ wíwájú Ọlọ́run, kẹ́ rí ìyanu. Tábàrí gbogbo agbára tó nípa àwọn tó ń dúró àwọn tó lọ túra mú o. Àyà Paris sídà kàtàyàbà nídìí àkútè yàbà, kán bá Ọlọ́run pàdé ní orúkọ Jésù. Kán bá Ọlọ́run pàdé, kán bá Ọlọ́run pàdé. Kí ìwọ kó ní ìfọ̀kànbalẹ̀, kí inú rẹ kó sì dùn, kí ayọ̀ rẹ kó sì kún. Àdúrà kó gbà fún ọ, àdúrà kó jẹ́ fún ọ, kó o ṣoríire, kó o ní ìyanu. Bẹ́ẹ̀ ni ó sì rí o. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ìyẹn lágbọ́ Ọlọ́run, mo ní àdúrà, mo sọ fún ọ pé bọ́dún ṣe parí àdúrà tá máa gbà, àdúrà sì wà níwájú wa. Àdúrà yẹn and bí bẹ́ẹ̀mi Ọlọ́run sọ fún mi ládùúrà yẹn, ó láti jẹ́ òru, ó láti jẹ́ ọ̀sán, ó láti jẹ́ òru, ràpé ó láti jẹ́ ìṣòro fọ́jọ́ mẹ́ta, ó láti jẹ́ ìṣọ́ ọ̀sán fọ́jọ́ mẹ́ta kọ́dún tó pa, ó láti jẹ́ òru. Ẹgbọ́ o, àdúrà tá fẹ́ gbà ó láti jẹ́ òru, ó láti gbà kan ní òru, ó láti gbà kan ní ọ̀sán. So and lágbọ́ Ọlọ́run, and I know that we are àwọn tá a wà lórí line, we are different country. We are there's some people in different country. Àwọn tó wà Nigeria wà ń bẹ, àwọn tó wà London wà ń bí. So èmi ibi tí mi náà ìwọlé yàtọ̀. So I'm just trying to see how we're going to do this, and we have to pray this prayer before the end of this year. Ìjọ mẹ́ta lóru, ọjọ́ mẹ́ta lọ́sàn, ọjọ́ mẹ́ta lóru, ọjọ́ mẹ́ta lọ́sàn. So and we have to do it before the end of this year. I'm just trying to look at my schedule because we have a program coming up at our place of worship, and that will not allow me to sit here on the computer or before you people. So
So I'm just thinking how we're going to do it. So I'm going to announce it to us. Maybe I'll announce it to us to see how this is going to work, and to plan that. I want to more go easy fun. I know that our lago mẹ́sàn ọ̀dọ̀ tiwa, a day and a night, which is òru àwọn ti London aago mẹ́sàn so. And but I still want to see that I also consider many people going to work. A lot of people going to work, and so I also have to think about that too. So like I will announce it how it's going to work, that in 3 days night and also 3 days in a day. And we'll pray this prayer before the Lord and ask the Lord for this year, as this year is coming to an end, that you must experience good things in your life. So that we have a prayer before the end of this year. It's 3 day night and 3 days during the day. We pray in the night and midnight, also in the day, by God's grace. So if I will announce it. Today is 16. Today is 16. So we have maybe I will look at how schedule is going to work out, because we have a program ahead of us. So that also I'm thinking, if I have to be here in the day, that's the only issue that I'm thinking about now, that because of the program ahead of us. And also, like I will see before this weekend, Monday, I will see how it's going to work well for us. Jẹ́ kí n gbàdúrà sómi, Ọlọ́run kó yọ mi ẹ símọ́, agbára jíǹde kó balẹ̀, agbára Ọlọ́run kó wọnú mi lọ, kárí ìyanu, bẹ́ẹ̀ ni ó sì rí, láì lórúkọ Jésù Kristi, Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. And also, if you want to partner the work of God here, you can be a partner with the work of God. Just let me know. Text me your number and text me your name and your number if you want to be a partner. And also, if you want to be a blessing to the work of God, which is also I encourage to do that, to be a support, because we need your support to make this thing to run. And if you are doing it, and I pray, ìbùkún Ọlọ́run lórúkọ Jésù kó jẹ́ tí kẹ́rí ìyanu, kẹ́rí ohun ògo. Lórúkọ Ọlọ́run tí ń fún yín lágbára láti ní ọrọ̀ láyé, kó yọ̀ǹda agbára fún yín. Lórúkọ Jésù, gbogbo ọmọléèwé kẹ́ ṣàṣeyọrí, bẹ́ẹ̀ ni ó sì rí o. Gbogbo ẹni tó ní exam lójú ọ̀nà kẹ́rí, gbogbo ẹni tó ń wọ́ ọmọ kẹ́ rọ́mọ, gbogbo tó ń wọ́kọ kó wọ́kọ, gbogbo tó rẹ̀ kó ráyà, ìyanu kó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi, Olúwa wa, àmín, 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 àmín lórúkọ Jésù. Àdúrà rẹ ti gbà o, lọ́nà ayọ̀ Ọlọ́run, lọ́nà agbára Ọlọ́run, lọ́nà ògo Ọlọ́run, kó lọ ṣeré, bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi, Olúwa wa, àmín, àmín.
pẹ̀lú